ẹ káàbọ̀ sí orí ètò yín ètò wa ìtẹ̀síwájú ilẹ̀ oòdùà. Tẹ́ bá ti ń darapọ̀ mọ́ wa ẹ jọ̀ọ́ ẹ bá wa máa pín káríkárí torí wípé tí ẹ bá mọ bí a ṣe bẹ̀rẹ̀ ẹ ní mọ bí ẹ ṣe máa bá wa dá sí. Ẹ bá wa máa pín kí àwọn tó bá ń darapọ̀ mọ́ wa a ò ní pẹ́ lórí ọ̀rọ̀ tí à ń sọ yìí. Inú ń bí mi ni mo ṣe wá o, ẹ má bínú. Èní kì í ṣe ọjọ́ tí a ti pèsè fún ètò. Ẹ jọ̀ọ́ ẹ bá wa máa pín nítorí wípé ẹni tí ò bá mọ bá a ṣe bẹ̀rẹ̀ kò lè mọ bó ṣe máa bá wa dá sí ètò. Ohun tí wọ́n ní àìréwú lọ́sàn-án, bẹ́ẹ̀ ni àìréwú lọ́sàn-án bí nǹkan ò lé òun náà ń lé nǹkan. Ẹ jọ̀ọ́ ẹ bá wa máa pín. Lénìí a fẹ́ sọ̀rọ̀ nípa àtẹ̀jíṣẹ́ tí Fúlàní fi ránṣẹ́ sí àwa ọmọ Ìgbò, àwọn ọmọ Ìgbò, àwa ọmọ Yorùbá àti Haúsá. Ẹ ṣeun o ìyá mi Abbey Williams, bàbá mi Àríṣekọ́lá Oyèkán, ẹ ṣé mo dúpẹ́. Ọlọ́wọ́ bọ́tì mi ẹ ti dé, ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé ẹ jọ̀ọ́ ẹ bá wa máa pín. Àní lénìí àtẹ̀jíṣẹ́ tí Fúlàní fi ránṣẹ́ sí wa òun làwa fẹ́ máa gbé yẹ̀wò lónìí. Ìdí tí mo fi bọ́ta pàjáwìrì nìyẹn. Ẹ ṣeun tí ẹ fi darapọ̀ mọ́ mi lórí ètò yìí tí ẹ ò jẹ́ kó sú yín, tí ẹ ò jẹ́ kó rẹ̀ yín. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé o. Bí a ti ń ṣe a ò ní fi èní yìí ká fi dára lágara. Hello bàbá mi, mo wà lórí ètò bọ̀ mi ní pẹ́ parí. Kò fẹ́ sáré wá ṣe nǹkan. A kàn fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ká mú ráńpẹ́ ní ṣókí báyìí. Òun ni ọbẹ̀ oge torí pé ká má bàa finá sórí òrùlé sùn. Òun ló fà á tí mo fi bọ́ síta lénìí. Ẹ ṣé bàbá mi ní Ọlálékan. Òun ló fà á tí mo fi bọ́ síta lénìí. Ṣe ṣáà mọ̀ wípé bí mo ṣe wà yìí mo jẹ́ nìkan tó yẹ pé mi ò kí ń lè pa nǹkan mọ́ra, àgàgà nǹkan burúkú, nǹkan tó yẹ kéèyàn fi sílẹ̀. Ká má fi ọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ, àwa la ní. Ká dẹ̀ má fi ẹ jẹ́ ká jọ gbọ́rin. Inú bíbí n ò fi iṣẹ́ mi rán, ẹ̀dọ̀ funfun ò fi iṣẹ́ mi lọ. Orí adé tí wàá bí wá pẹ̀lẹ́ tí ìṣàyà Ọ̀rúnmìlà ní mo pé. Àlàáfíà, àlàáfíà fún gbogbo ọmọ Yorùbá, àlàáfíà fọ́mọ Oòduà, àlàáfíà fún gbogbo orílẹ̀-èdè Yorùbá pátá. Oòduà. Oòduà Oòduà tẹ̀wọ̀n rọ̀ bójú wáyé. Ọmọ rẹ̀. Ọ̀rọ̀ ọmọ Yorùbá. Ẹ má jẹ́ ká wòra wa níran jù kó má lọ pẹ́. Ọ̀rọ̀ ọmọ Yorùbá. Ẹ má jẹ́ ká wòra wa níran jù kó má lọ pẹ́. Ẹ káàbọ̀ bàbá mi Olúṣèmákò. Èjì kejì a máa bá ní níbẹ̀. Ẹ má jẹ́ ká wòra wa níran jù kó má lọ pẹ́. Ọmọ Yorùbá bẹ́ẹ̀ sùn. Oorun ò dára lásìkò yìí ẹ Ọmọ dìde. Yorùbá bẹ́ẹ̀ sùn. Oorun ò dára lásìkò yìí ẹ Ọmọ dìde. Oòduà bẹ́ẹ̀ sùn o. Oorun ò dára lásìkò yìí ẹ Ọ̀yọ́ dìde. Ìjẹ̀ṣà bẹ́ẹ̀ sùn o. Oorun ò dára lásìkò yìí ẹ Èkó dìde. Dákẹ́jà bẹ́ẹ̀ sùn o. Oorun ò dára lásìkò yìí ẹ Gbogbo dìde. Ìlọrin bẹ́ẹ̀ sùn o. Oorun ò dára lásìkò yìí ẹ Ògbómọ̀ṣọ́ dìde. Ìlú Ọ̀rà bẹ́ẹ̀ sùn o. Oorun ò dára lásìkò yìí ẹ Ẹ̀gbá Ìjẹ̀bú bẹ́ẹ̀ sùn o. Oorun ò dára. Ta ló ń sùn lásìkò Èkó yìí? Àwórì bẹ́ẹ̀ sùn o. Bàbá mi Olúwagbémiga post. Ẹ káàbọ̀. Oǹdó Èkìtì bẹ́ẹ̀ sùn o. Oorun ò dára. Ta ló ń sùn lásìkò yìí? Ṣéwà bẹ́ẹ̀ sùn o. Ta ló ń sùn lásìkò yìí ẹ dìde? Yìí ẹ dìde. Ìlọrin
àìrìnpọ̀n ọmọ ejò òun ló ń jọ ọmọ ejò níyà. Kí ọká máa lọ níwájú, kí sèbé tẹ̀lé, kí paramọ́lẹ̀ gan máa bọ̀ lẹ́yìn ọmọ bàbá ta ló jẹ́ gbóná wojú ẹkùn láì ṣàwo. A ò fọwọ́sowọ́pọ̀ ní ilẹ̀ Oòduà, a ò fọwọ́sowọ́pọ̀ ní ilẹ̀ Kóòtù Òjíire, kò sí ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwa ọmọ Oòduà. Ìdí nìyẹn tí wọ́n lérò wípé ẹ káàbọ̀ ìyá mi Kẹ́misọ́lá Ọmọ́tóyìnbó, àwọn ọ̀tá lérò wípé àwọn lè fi wá ṣe ohun tó bá wù wọ́n lábẹ́ bó ti wù kó rí. Ìfọwọ́sowọ́pọ̀ ó ṣe kókó nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ìfọwọ́sowọ́pọ̀ ó ṣe kókó. Bàbá mi Olúwo Ajétókẹ́ ẹ káàbọ̀. Ìfọwọ́sowọ́pọ̀ àwa ọmọ Oòduà, ìfọwọ́sowọ́pọ̀ gbogbo wa lórílẹ̀‐èdè Oòduà ó ṣe kókó. Kí là ń sọ? A ò gbọ́dọ̀ sùn bàbá mi orí ẹsẹ̀. A ti sùn, a ti hanrun, a ti sùn, wọ́n ti gbé nǹkan gbẹ̀yìn wa. A ti sùn, kì í ṣe pé a ò gbọ́dọ̀ sùn, a ti sùn. Látorí bàbá ti sùn, ọmọ ti sùn, ìyá ti sùn, gbogbo wa wá sùn, àwa fòkà àwa kọ orí síbì kan náà. A ti sùn. Bàbá mi Tósìn Dámiláre Olúyọ̀mí, à ń sùn àhọrùn, a tún falala lẹ́nu gidi gan. Ṣẹ̀ṣá mọ̀ pé èní kò ń ṣe ọjọ́ ọ̀rọ̀ mi, èní kò ń ṣe ọjọ́ tí ó yẹ kí n ṣe ètò, ṣùgbọ́n ta ló máa rírú nǹkan tí mo rí lọ́sàn-án yìí tí kò ní bọ́ síta, tí ò ní kígbe gbàjarì pé ẹ gbà mí. Àìtètè pariwo báyìí ó máa ń gbé oríṣiríṣi nǹkan wá. Kí ni mò ń sọ lénìí? Àwọn Fúlàní wọ́n ti kọ lẹ́tà fún àwọn Haúsá. Lẹ́tà eléyìí wọ́n kọ àkọpọ̀ ni, wọ́n kó wa papọ̀ sínú lẹ́tà yìí ni. Haúsá o, Ìgbò o, Yorùbá o. A dẹ̀ ń sọ fúnra wa pé ká má ṣe ọ̀tá ara wa lọ́wọ́ yìí, má ṣe ọ̀tá ara wa lọ́wọ́ yìí. Ìgbò kì í ṣe ọ̀tá Yorùbá, Yorùbá kì í ṣe ti Ìgbò, Haúsá nìkan la mọ̀ nípa ẹ̀. Bàdẹ̀ ṣe ń gbọ́rọ̀ àwọn Haúsá sọpọ́n máa ń sọ pé wọn kì í ṣe irú èèyàn bẹ́ẹ̀, ṣùgbọ́n gbà tá àkúkú mọnú wọn. We are fighting one common enemy. Fúlàní là ń bá jà, ká má bára wa jà, wọ́n ti finish wa látẹ̀yìn. Àwa Yorùbá tiẹ̀ ló tún wá wọ́ọ̀sì jù ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa, torí àìfẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ àwa ọmọ Oòduà. Bàbá mi Saheed ọ̀rọ̀ olóhùn ògo àgbáyé ẹ káàbọ̀. Ìyá mi ìwà pẹ̀lú ẹwà ẹ káàbọ̀. Àwa ọmọ Yorùbá mo ń sọ kinní kan, mo dẹ̀ ń tẹnu mọ́, mo dẹ̀ máa ń sọ. Mo máa ń sọ wípé ẹ káàbọ̀ bàbá mi Ọláoyè. Mo máa ń sọ kinní kan wípé àdàbí tí èmi Òṣàtọ́lá bá gbé kinní ìkalẹ̀ nítorí pé fún ìfẹ́kúfẹ́ ara tèmi nìkan ni wọ́n á rí mi mú. Àdàbí tí mo bá gbé ètò yìí kalẹ̀ wípé kí Odùduwà Republic lè dé tán, kí n lè jẹ gàba lórí post kan nìkan ni wọ́n máa rí mi mú. Àdàbí tí mo bá ń fi inú kan ìbákanbọ̀ kan nínú nìkan ló kù. Ìdí nìyẹn tẹ́ fi máa ń rí mi pé mi ò kì í ṣẹ́kù ọ̀rọ̀ sẹ́nu, mo máa ń sọ jáde ni. Wọ́n ní kẹjẹ́ ká tọwọ́ bọ ojú tó ń ṣe pin báyìí, ká yọ ẹpin ojú yẹn jáde báyìí, ká dẹ̀ fi wọn ojú, ká sọ fún ojú pé ojú nǹkan tó ń ṣe yìí kò dáyé ṣe bẹ́ẹ̀ mọ́. Bàbá mi ò jẹ́ péjú Awógbilé káàbọ̀. Ọwọ́ tó ń dùn wá ká má fi sí abẹ́ aṣọ. A ò kàn finá sórí òrùlé sùn lásán, a tún ti tọná bọlé, a ti tiná bọlé. Kí ló dé táwa ọmọ Oòduà ò ṣe fi mọ̀ ṣọ̀kan? The same ọ̀rọ̀ tí wọ́n fi ń mú wa lóko ló fi ń mú wa lódò. Ẹ̀yin ọba èdè jókòó ẹ̀sùn ẹ̀kọ́ rí gbà tí kí mo tiẹ̀ ń pè yín fún gbà tó yẹ pé alátọ̀tọ̀ ni yín, tó yẹ pé ẹ̀yin ọba gan àwọn onílẹ̀ ò mọ̀ yín, ìṣẹ̀ṣe ò mọ̀ yín náà. Wọ́n kàn gbé yín síbẹ̀ ni. A ti wá dalẹ̀ ara wa, a ó lẹ̀
tẹ́tẹ́lẹ̀ bá ṣẹ̀ á rí nǹkan dìrọ̀ mọ́ á sọ pé èpè Awólẹ̀ ló ń jà òun tí ọ̀hún bá ṣẹ̀ á rí nǹkan dìrọ̀ mọ́ á sọ pé èpè Awólẹ̀ ló ń jà òun èpè Awólẹ̀ gangan kọ́ ló ń jà ìfẹ́kùfẹ́ ara tiẹ̀ ni Awólẹ̀ bá ṣépè fún ọmọ Yorùbá ṣé wọn ìwé èpè dànù ni láti how many years ago ẹ̀yin ọmọ Yorùbá answer me láti ọdún mélòó sẹ́yìn ni Awólẹ̀ ti ṣépè how many generation ló ti kọjá lẹ́yìn èpè Awólẹ̀ ẹ ò dẹ̀ wẹ èpè yìí dànù ṣé nítorí pé enjoy ègún burúkú yìí ni àìmọye ègún ìdílé tó ṣe wẹ̀ dànù tó dẹ̀ ń wẹ̀ dànù tó lódùmarè dẹ̀ ń fún wọn ṣe táwọn tó ń nulẹ̀ dẹ̀ ń fún wọn ṣe eléyìí ó máa mọ̀ọ́mọ̀ jẹ eléyìí lẹ́sẹ̀ tó bá bí wá léṣù ni eléyìí máa mọ̀ọ́mọ̀ ṣe ibi fún eléyìí tó bá wá bí wá léṣù ni a ní kó dáríjì òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ìwọ tó ṣẹ̀mí tó mọ̀ọ́mọ̀ ṣẹ̀mí o mọ̀ pé èṣù wà o mọ̀ pé dáríjì ẹ̀ṣẹ̀ wà ó dẹ̀ mọ̀ọ́mọ̀ ṣẹ̀mí o wá ní kí n dáríjì ẹ̀ mi ò ní dáríjì ẹ̀ torí pé o fẹ́ lò nǹkan tó fẹ́ lò lára mi ni ó mọ̀ọ́mọ̀ ṣe nǹkan tó ṣe ni nítorí pé nǹkan tá a bá ti ń ṣe tá a bá ń sọ pé kí etí méjì mẹ́ta má gbọ́ a ti mọ̀ nínú ara wa pé ibi la fẹ́ ṣe ó mọ̀ọ́mọ̀ ṣe ni èmi náà ò dẹ̀ wá ní dáríjì àfi kó o kú ni àbí kó o jẹ̀yà ohun tó ṣe kí ló dé tó yẹ pé àwa ọmọ Yorùbá ìmọ̀ wa ò lè ṣọ̀kan Ọọ̀ni of Ifẹ̀ ẹ̀yin sọ pé ẹ̀yin lẹ jẹ gàba lórí ọmọ Yorùbá yín lọ́ba ọba nọmba 1 oníwọ̀ lọ́ba nọmba 1 oníwọ̀ ló wà lókè oníwọ̀ Ifẹ̀ ni ojúmọ́ retí mọ́ wá a ò jiyàn kí ló ń ṣe bẹ́ẹ̀ ni èèyàn lásán ní ẹ̀kọ́ tó jọba ìgbà tẹ́ ẹ̀ sọ pé ká respect àwọn ọba ká respect ọba Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ ẹjọ́ nítorí Olódùmarè nígbà tí àwọn Fúlàní wọlé tí wọ́n ń bá obìnrin lájọṣepọ̀ ní tipátipá Aláàfin Ọ̀yọ́ ibo ló wà sórí màálù l'Aláàfin Ọ̀yọ́ jẹba lé lórí ni ọba Ilé Ifẹ̀ sórí màálù tí Fúlàní máa ń bá sùn ló jọba lé lórí ni torí kò yé mi torí pé ọpọlọ ẹlòmíì ó ti kúrú a máa sọ̀rọ̀ pé ẹ bọ̀wọ̀ fágbá ẹ bẹ̀rẹ̀ fàdé orí adé China tẹ́ ń dé tẹ́ni ká máa bọ̀wọ̀ fún torí tí ò bá kí ń ṣe adé China lẹ́ ń dé ni ẹ ò ní rí nǹkan tó ń ṣẹlẹ̀ tí ò dáa kẹ́ má lè sọ̀rọ̀ ẹlòmíì máa sùn sínú ilé ẹ̀ ó tún máa mú irin jagamu báyìí ó máa fi dé inú ilé ni wọ́n á dẹ̀ wọlé wọ́n á dẹ̀ pamọ́ bẹ̀ ìgbà tí ò ti dọ́dọ̀ ọmọ ọba báwo ló ṣe fẹ́ dá sí báwo ló ṣe fẹ́ rí pé nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ìlú ò dáa ẹni àmọ̀rí ìbákù nìyí ẹ̀yin aráàlú ẹ̀yin ọ̀dọ́ ẹni tó ń roko kò lè lọ oko ẹni tó ń rodò kò lè lọ odò ó ní ẹni tó wà nínú ilé gan fẹsẹ̀ kọ́ a dẹ̀ ń sọ pé alọ́ba aníjòyè ṣẹlẹ́yìn òjòyè yẹn ẹ̀yin tó ń pè ní àfọbàjẹ yẹn ọ̀rọ̀ yín ọ̀rọ̀ bòmíì ni mo ti bá yín dé mọ́kúlà mo ti ṣe fídíò fún yín o ṣùgbọ́n ìyẹn ó dàbí pé mo sì máa ṣe remix ẹ̀ tó yẹ pé ẹ gbádùn mi bóyìnbó ṣe ń gbádùn sìgá bẹ́ẹ̀ ni gbogbo àwọn ẹ̀mí tó ti kú ní ilẹ̀ Oòduà yẹn ṣé mo dá jù wọ́n lọ ni ṣé mo dá jù wọ́n lọ ni gbogbo àwọn ẹ̀mí tó ti kú ní ilẹ̀ Oòduà kí ni mo fi bẹ́tà wọn tẹ́mi náà bá wà unfortunate wọ́n á ti pa mí nípakúpa I can be mo lè jẹ́ ọmọbìnrin tí Fúlàní tó fipá bá lò pọ̀ yẹn bẹ́ẹ̀ ni òun ò pé kì í ṣe ọmọ ẹ̀ ó lè jẹ́wọ́ òun ò pé kì í ṣe wọ́ ó lè jẹ́wọ́ ẹni tí wọ́n ṣe níṣekúṣe tí wọ́n pa nípakúpa ṣé kì í ṣe obìnrin lóbìnrin kò ní ẹbí ó jábọ́ látọ̀run ni òun ń wò pé ó wà unfortunate òun wò pé òun wà unfortunate òun wò pé kò kàn ẹ́ ìjọ kan monkey go go market no go come back ọ̀bọ ó máa lọ sọ́jà kò ní padà wá àwa ń sọ̀rọ̀ àwa wí tán ẹnìkan wá sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ má sọ̀rọ̀ sí o ẹ má ta ní Ààrẹ Ọ̀nà Kakanfò
the same thing ni ààrẹ yín sọ mi ò lè hide ẹ̀ mọ́ mo sì sọ pé ọjọ́ Monday ni mo sì máa ṣe lọ́jọ́ Monday wòlímọ̀ gidi ni màá ṣe fún wòlímọ̀ gidi season film tó gùn ni kò ní wò tán the same thing ni Ààrẹ Ọ̀nà Kakanfò yín sọ àwọn ọmọ Yorùbá wọn ṣe é gbèjà àwọn ọmọ Yorùbá wọn ṣe é sọ̀rọ̀ fún àwọn ọmọ Yorùbá ọ̀dàlẹ̀ ni wọ́n. How long will you continue to blame ọmọ Yorùbá? Ṣé èmi lọ̀dàlẹ̀ ni? Ṣé èmi ọmọ Yorùbá tí mò ń kígbe ipe ilẹ̀ wa rẹ̀ ẹ má jẹ́ kán gbà, ẹ má jẹ́ kán pa wá lọ́mọ, ẹ má jẹ́ kán pa wá lọ́kọ, ẹ má jẹ́ kán pa àwọn ọmọ wa, ẹ má jẹ́ kán pa àwọn èèyàn wa, ilẹ̀ wa ẹ má jẹ́ kó doko aṣálẹ̀, a dẹ̀ ń kígbe, ẹ dẹ̀ ń sọ pé ọmọ Yorùbá ọ̀dàlẹ̀ ni wọ́n. Aláìní nǹkan ṣe ló ń dà parí oṣù. A lè máa sùn níbikíbi tá a bá wà nínú ilé lẹ́yìn odi ṣé rí ẹ máa sọ pé Òòṣàtọ́lá sọ ọjọ́ kan ló máa jọ́ kan ẹ wò bá a bá dá oṣù mẹ́fà á pé o tá a bá gbógun ọdún á pé tá a bá dágbọ̀n oṣù ọgbọ̀n oṣù máa kò ọjọ́ kan báyìí ló máa jọ́ kan ibi tá a sùn sí tá a jí láàárọ̀ ọjọ́ kejìlá máa wò nínú TV bó ṣe ti pa àwọn èèyàn lọ nílẹ̀ Oòduà àti nílẹ̀ Ìgbò àti nílẹ̀ Haúsá ó jọ bí èpè lójú ẹ̀ ó jọ bí èpè létí ẹ̀ mò ń ṣépè ní ọ̀rọ̀ tí mò ń sọ tí mò ń láàgùn yìí ẹkún lọ̀tá mi sùn ó jọ bí pé mò ń ṣépè pé kó ogun ṣẹlẹ̀ lójú ẹ̀ á ṣẹlẹ̀ wà wá sọ pé Òòṣàtọ́lá sọ bẹ́ẹ̀ torí à ń sọ̀rọ̀ ní ìsìn òun ṣe bí aláǹgànà bí ẹni pé olóde orí à ń sọ̀rọ̀ òun ṣe bí ẹni pé olóde orí ó ti kó àwọn ọmọ ẹ kúrò ńbẹ̀ ṣó ti kó àwọn cousin ẹ kúrò Nàìjíríà ó bímọ sí Nàìjíríà ó ti kó ìyá ẹ kúrò ńbẹ̀ bàbá ẹ ti kúrò ńbẹ̀ àwọn àbúrò ẹ ti kúrò ńbẹ̀ gbogbo wọn ló kó wá sílùú òyìnbó ó rí bó ṣe gbogbo àwọn ẹ̀jẹ̀ ó ti kó wọn kúrò ńbẹ̀ kò kàn ẹ́ ẹni àmọ̀rí ìbá kú ẹjọ́ ẹ bá mi play kìíní ẹ máa gbọ́ o. Tamu Mohammed, he even writes his name, he doesn't hide himself. This one is too gold and blood. Ever since President Muhammad Buhari took over the mantle of leadership of this great country, Nigeria, we Hausa Fulani have come under severe media attack from enemy of. No, my play, Mama, mo fẹ́ ní kó fún mi kí n máa pause it for him. He has been standing on their way. Do you know what that means? God has started working among them. He agreed before he get there, but God puts confusion in their midst. But that confusion is not yet okay. We need more. Because it is God that touched him to delay. If not so, you know, our budget. You see how the man lẹ́tà tí àwọn Haúsá àwọn Fúlàní tí wọ́n kọ sí gbogbo wa wò. Finally giving to him. What Nigeria is expecting is different to the assignment on his table. Some people say the man is slow. The man, no. What he's facing is different to what we are talking. Are you telling me he doesn't have power to control fuel? He has power. But with who? At the time, bomb scatter everywhere. Kill all the manager and the director and the company. I will see who will employ you, whether or not anybody will come employ you from the grave. At the time, bomb scatter everywhere. Kill all the manager and the director and the company. I will see who will employ you, whether or not anybody will come employ you from the grave. But let me make something clear to you, stupid fellow haunting us. Whether you love Fúlàní ló kọ nǹkan tí ìyá yìí ń kà bọ́ta o Yorùbá ni o torí ẹ máa sọ pé àwọn Ìgbò lọ́lọ́kànjọ́ ẹ̀ Yorùbá ni pásítọ̀ ni kódà ń tí àwọn pásítọ̀ ẹgbẹ́ ẹ̀ tún sọ fún á tún sọ jáde tó ń da lẹ́kùn pé kí ló dé tó fi ń ka gbogbo nǹkan yẹn bọ́ síta kí ló dé tó fi ń kà bọ́ síta ṣé kò mọ̀ pé ó máa jẹ́ káwọn èèyàn máa bẹ̀rù ni mo máa sẹ́ǹdì ẹ̀ sí yín bàbá mi Mustapha Olúwaṣèyí máa sọ nǹkan tẹ́ máa lọ kọ sí orí YouTube ẹ jẹ́ ká jọ gbádùn ẹ̀ lórí bí náà. us or hate us, it doesn't change anything. We are who we are, and we will continue to remain like that. We hate you even more, and we can never love you because you are all evidence.
And you know the people they call evidence, anybody that does not follow is an evidence to them. I pity those of you who keep deluding yourself that we can love and trust you. Simply before you work against your people to our own advantage. Shembo, you people in your midst, in Yoruba people's midst, that they think we can love them, that they think Fulani can love them, that they think Fulani will trust them, simply because Fulani are using them against us. And they think Fulani is so gullible like us to trust them. And you know I decode there now. By the money Oshatola today. Imagine that statement. He said he pity those people that they are giving them information, helping them, and supporting them to destroy this nation. He said no matter how you support them, we still hate you. Shengbo. He's talking about Tinubu. Shengbo. There's no way a Yoruba man will be a faithful Muslim. You are still an evidence to them. Because you are Yoruba. Because people say they say, let's go to go. They say even though you work against your people to our own advantage, yet we hate you. Can you hear that? Tinubu Yatiso. That you can't save, you can't beg. That thing called mercy is far away from there. Many of you have this message. You will forward it to your brothers and sisters. Shengbo. You will keep it to yourself. And you say it is well with you. It is not well at all anywhere. Nothing is well this time. Let's stop deceiving ourselves. Nothing is well. I imagine if our leader will read this and keep quiet. I urge that the stupid governor of Oyo State, Ajimobi, said that they won't accept the proposed grassy bill. That means they have passed this bill to all governors. Ṣé rántí ìgbà yẹn tí wọ́n pass gbogbo grazing bill? Òun ni woman yẹn sọ tí wọ́n ní pé everybody gbọ́dọ̀ fi ilẹ̀ lẹ̀ fáwọn Fúlàní láti kó àwọn màálù wọn wá láti máa jẹ oko. Ṣé mọ̀ pé Ajímọ̀bí nìkan ló sọ pé rárá Ajímọ̀bí ló ń bá wíńbí o. Pé àwọn gan lọ́sẹ̀ ṣekùn pa Ajímọ̀bí tá mọ̀. Torí ìgbà yẹn lè máa sọ pé Òṣàtọ́lá ló pa. Èmi náà dẹ̀ ni mo pa ìlẹ̀ mọ̀. Only Oyo State governor reject it. Among all the governors, only Oyo State governor reject it. All the remaining governors accept. Why? Because it's at the extent of their life. They will try to kill them. They even say that they will bring cow into the church, and if they try to stop them, they will kill you. I will read it now. But my message to that Viti Yoruba pig is that if you don't want to give us your cursed land, we will rear our cattle not only on your farmland, but in your churches. And if you try to stop us, we will kill your chicken, your added men like rabbits, and then turn your mother's wife, sister, daughter to our sex slave like we have been doing. He said, if we bring cow into your church and you try to stop us, we will kill all the men and we will turn all the women to sex slaves. You remember? Ṣé ti gbọ́? Gbogbo lẹ́tà yìí tí wọ́n kọ yìí ó ti dọ́dọ̀ Aláàfin of Ọ̀yọ́ tẹ́yìn pè ní ikú bàbá yèyé, ó ti dọ́dọ̀ ọba Ilé Ifẹ̀ tẹ́yìn pè ní Ọọ̀ni of Ifẹ̀, ó ti dọ́dọ̀ Àwùjalẹ̀ of Ìjẹ̀bú-Land, ó ti dé ọ̀dọ̀ ọba Mọdákẹ́kẹ́, ó ti dé ọ̀dọ̀ gbogbo wọn pátá ní ilẹ̀ Oòduà táwọn jọ pé ra wọn lọ́ba ká máa wá ní ọ̀dọ̀ àwọn government. Ó ti dọ́dọ̀ Ọbásanjọ́ wèrè tó ń pariwo restructuring o, ó ti wà lọ́wọ́ Tinubu o, olófò yẹn ti ẹ̀ wọ́n ti di ẹ̀pọ̀n ẹ̀ mú kò lè bọ́ta wá sọ̀rọ̀. Kí ni àwọn ọba yín ṣe? Àmọ̀tẹ́kùn lásán Àmọ̀tẹ́kùn nílẹ̀ ilẹ̀ ń bẹ̀ yẹn tí gbogbo wọn ń kígbe o, Àmọ̀tẹ́kùn ló lè ṣe o, Àmọ̀tẹ́kùn ni o, Àmọ̀tẹ́kùn ni jọ̀ọ́, Àmọ̀tẹ́kùn jáde.
ṣùgbọ́n pẹ́kẹ́ mọ́ ṣùgbọ́n pẹ́kẹ́ Àmọ̀tẹ́kùn mọ́ because wọ́n ti kọ̀rọ̀ politics bọ̀ very dirty people playing dirty politics with people's at the expense of people's lives, at the expense of our lands. Not even, they didn't even stop at that, at the expense of our future, of the future of our unborn generations. And you tell me not to be angry. And you tell me not to be saucy. And you tell me not to be disrespectful. Remember you say the land is a cursed land, Yoruba land. Yes, it is cursed. Because one of our fathers caused us that we will never be united. And this is the secret in their hand. Shembo, Awole. He even said it. He said we are betrayers. Let me read it for you. He said, it is either you give the whole of South to us to use as grazing service, or we soak it with your blood. Nínú kẹ́kẹ́ gbogbo ilẹ̀ yìí fún wa àti ká fi ẹ̀jẹ̀ yìí ká fi ra ilẹ̀ náà. Ṣé ń gbọ́? Inú kẹrọra fi ilẹ̀ yín. Ẹ sì máa gbọ́rọ̀ ẹ̀ tí gbọ́rọ̀. Ẹ sì máa gbọ́ ọ̀rọ̀. Torí etí ni wọ́n fi ń gbéyàwó ọ̀rọ̀. Is it that you give them your land and your life, be submissive to them, be like a slave, or they kill you, they use your blood to soak your land. Ọba yín dẹ̀ ń wò. Ọba yín ó dẹ̀ ń wò. Ó ń wò kí wọ́n wá rape àwọn ọmọ yín. Àwọn eléyìí wọ́n ya wèrè gan. Wọn ò mọ Igbo, wọn ò mọ Yorùbá, wọn ò mọ Hausa o. They will kill anybody killable. Ṣé àwọn ọba alátọ̀tọ̀ tí wọ́n sì ń rò pé àwọn jẹ́ nǹkan kan yẹn. Àwọn èyí tó ṣe fún Ìlọrin Àfọ̀njá wọ́n tẹ̀ àwọn ọba yìí tẹ̀ ya wèrè wọn tí ẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ wo bí Ọọ̀ni of Ifẹ̀ wo bí ojúlọ̀rọ̀ wà because tí ò bá ṣe pé àwọn tó ti kú ní ilẹ̀ Yorùbá tí wọ́n ti pa àwọn tí wọ́n pa níjẹta ní Ìbàdàn, they were not able to talk. Respect ló pa wọ́n because tó bá yẹ pé wọ́n ti sọ̀rọ̀ fún yín face to face, òkú wọn ò ní waste, òkú wọn ti waste by wọn ò lè dìde láti sọ̀rọ̀ mọ́. Their blood is crying. That is why I'm here telling you tó pera ẹni ọba, mo ń sọ fún ẹ ní èní lójúkòrò ojú kó máa wò mí wípé àwọn tó kú yẹn wọ́n ń ṣọmọ ẹ̀ àbí ṣùgbọ́n kó rántí Ìlọrin Àfọ̀njá kékeré ni wọ́n ṣe fún Ìlọrin Àfọ̀njá yẹn. Jagunjagun ni Ìlọrin Àfọ̀njá. Ẹ má gbàgbé o, Ààrẹ Ọ̀nà Kakanfò ni but wọ́n pa bẹ́ẹ̀ yẹn. Ẹ̀yin chicken ni yín, ẹ̀rí bọ́ ṣe pọ̀ wọ́n ní chicken ni yín. They will kill all your kings. Ọọ̀ni of Ifẹ̀ tó rò pé o ti fẹ́ yàwó ń ṣe kínní àti ìtòpẹ́ra ní kú bàbá yèyé yẹn. They will kill all of them and put their head on a stake and put it for everybody to see. Yes, they will do it. They will do it. Agbára tá a ní nílẹ̀ Yorùbá láyé ìgbà Ìlọrin Àfọ̀njá, ibo lẹ fi sí, ibo ló wà. Tẹ́ ẹ lè gbé bọ́ síta. You are all cowards, ọ̀lẹ, olè, olójúkòkòrò, ẹrú owó, olórí ẹrú, òní gbogbo yín. That is what you are. Ìtọ́ ṣe fún Ìlọrin Àfọ̀njá kéré ó wẹ obìnrin wọ́n á pa yín bí ẹni pa mosquito ni ẹ̀yin ọba ṣe bọ́n ṣì ń pa àwọn èèyàn yín kò jẹ́ nǹkan kan sí yín. Ti Ìlọrin Àfọ̀njá kò kọ́ yín lọ́gbọ́n ti kí ló ti porúkọ ẹ̀ ìyẹn náà kọ́ yín lọ́gbọ́n. Tinubu tó ń fìdí rẹmi ẹ̀rẹ́rìn títí Tinubu kéré títí Tinubu kéré tí ìtọ́pẹ́ ní kú bàbá yẹn yẹn tó sọ pé òun rán àwọn ọmọ lọ sí skul láti wá fẹ́ wọn pé tóun bá ti ràn wọ́n lọ́wọ́ máa fẹ́ wọn. Ó kó yín báyìí ó kó yín tí ó ṣe jọ̀wọ́rọ̀ yẹn wọ́n á mú wá hàngì ẹ̀ wọ́n á fi ṣe ṣúyà tí ò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni. Ẹ ní dìde àbí ibi tó jókòó sí tó pera ẹ lọ́ba tó jókòó sínú inú àpèrè àbí bolópe palace yẹn bẹ́ẹ̀ lọ́ máa pa ẹ wọ́n á pa gbogbo yín nípakúpa àti ìwọ tó pera ẹ láàrẹ Ọ̀nà Kakanfò. Sit down, don't talk.
mute your mouth ọlọ́run kú ṣe Gani Adams ti sọ pé kíní náà wọn kí ni wọ́n pera wọn new jet age àbí kí ló pé jet age Ààrẹ Ọ̀nà Kakanfò so new Ààrẹ Ọ̀nà Kakanfò kò kí ń jagun bí Ààrẹ Ọ̀nà Kakanfò ti tẹ́lẹ̀ so therefore he doesn't need to fight for the war abi he's just sitting down waiting for them to kill us very well but then, let them not forget pé tí wọ́n bá ṣe tó pẹ̀lú àwọn ọmọ òlu àti tó pẹ̀lú Ààrẹ Ọ̀nà Kakanfò bóyá nísìnyí ṣe rí àwọn ààrẹ ọmọ ẹ má jẹ́ ń tàn wá jẹ o wọ́n ní oògùn lára mi ò dispute fact yẹn tí oògùn yẹn bá ti ṣẹlẹ̀ wọ́n á fi egbé wọ́n á fi gbéra wọn lọ sí another place tó bá ti wá fi egbé yẹn tí wọ́n ti fi gbéra wọn lọ sí another place tí ogun wá ká wá mọ́ tí wọ́n pa gbogbo wa ikú tí George Floyd kú yẹn náà ni àwọn àrọmọdọ́mọ wọn máa padà lọ kú níbi tí wọ́n lọ ṣàtìpó sí chikina wọ́n máa kú ni bí ẹran wọn ò mọ anything ṣebí wọ́n sọ pé àwọn ń dúró kí ẹnu ọmọ Odùduwà kó wá kò kẹ́ tó sọ̀rọ̀ tẹ́dẹ̀ mọ̀ wípé ẹ̀yin náà ẹ̀yin sọ pé ẹ̀ ń dúró kí ẹnu wá kò ẹ̀yin gọ́vnà ẹ̀yin pírẹsidẹ́ǹtì ẹ̀yin kánsẹ́lọ̀ ilẹ̀ Oòduà ẹ̀yin náà lẹ́ ń ṣe orí ọpọlọ àwa ọmọ Oòduà kí ẹnu wá má bàa lè kò imagine ní ìgbà lockdown ẹ fẹ́ fún àwọn ọmọ Oòduà lóúnjẹ ẹ wá sí àsáró fún wọn àsáró tá a dí gbogbo àdèmọ̀ pé oúnjẹ àgbà ni kí lè fi ṣe pé gbogbo nǹkan tẹ́ ẹ bá ń ṣe wọn gbọ́dọ̀ fi bí yín àbí bẹ́ẹ̀ kọ́ I will decode you to everybody nǹkan tẹ́ ẹ ṣe nìyẹn ẹnìkan sọ lórí kí ló ti porúkọ ẹ̀ lórí kíní Kóìkì láàárọ̀ yìí ipe wọ́n fẹ́ pa ẹran màálù kí gbogbo àwọn èèyàn jẹ ní ìgbà COVID-19 ó dẹ̀ ń sọ wípé kíní kan tí kíní kan bá jẹ ní kíní kan máa ṣe ó dẹ̀ ń pọ̀fọ̀ sórí ẹran tí wọ́n tún fẹ́ sè fún yín kẹ́ lè gọ̀ bí iṣu so that Fúlàní á dé tí Fúlàní bá ti dé agbé búdòzà ẹ̀ dé wọ́n ti ń pa kúkúrú lọ́mọ máa pa gígùn tó bá pa wá tán wọ́n ń bá àwọn apá yìí náà bẹ́ẹ̀ ni wọ́n máa pa gbogbo yín ní èèyàn kankan tí ò ní kú èèyàn kan ó ṣe máa rí nìyẹn wo ìwọ tó pera ẹ lálàáfíà ọ̀fọ̀yọ́ ikú bàbá yèyé ẹni tí ọmọ ikú tí kú ò lè pa gbogbo àwọn aláàfin Ọ̀yọ́ tó kọ́kọ́ kú kí ló pa wọ́n àrùn ni ìṣekú ẹ má ṣàyèrè o ẹ jókòó tọmọtọmọ wọn máa bẹ́ orí yín ni. And what you will do, like you always do, is noise on Facebook and Twitter. You see, they have discovered us. They say there's nothing you can do. The only thing you can do is to make noise on Facebook and Twitter. Have you ever seen anywhere Yoruba gather and say, if any Biafra people they try, they even gather to make war? Have you ever heard? Ṣẹ́tìrì wọ́n ti máa wá Yorùbá a ní bọ́ọ̀tà wá sọ̀rọ̀ a máa pariwo lórí Twitter bẹ́ẹ̀ mi náà ṣe ń pa èyí tí mò ń láàgùn bí ẹni bá kẹ̀kẹ́ jẹ́ yìí òun la máa kígbe ànígbà nìkan èmi mọ̀ pé mi ò lè dá nìkan bọ́ síta ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ kinní kan tó dá mi lójú lẹ́nìí fún yín pé tí mo bá ní means tó ogun bá bẹ́lẹ̀ ní Nàìjíríà tí mo bá ní means àti dé Nàìjíríà máa lọ jà á mo ti bímọ ọmọ mi ó máa continue lọ ṣùgbọ́n tí bá ní mo fẹ́ lọ jà ogun ní ilẹ̀ Oòduà àwọn ọba tí orí wọn ti kú yìí kọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tó ń gbìyànjú láti build base tiẹ̀ upcoming Tinubu òun làárẹ̀ yín. I'm sorry if you don't want to hear the truth, but it's the bitter truth. He's building his own empire. Empire tiẹ̀ ló ń build kiri. He doesn't care. Because tó bá kí ẹ ni àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ kan wà tí yóò bá gbójúlé láyé àtijọ́ náà. Bẹ́ẹ̀ ni tí wọ́n dẹ̀ mọ̀ wọ́n mú àṣírí ẹ̀ wọ́n mọ̀ bí tí kìíní yẹn wà. Ṣé rí ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín. Ajá ò kí ń gbé dédé gbó o. Ajá tèmi tó ń gbó lẹ́yìn kò ń dédé gbó o. Tí mi ò bá gbọ́ mo ti gbọ́ information dáadáa. Bẹ́ẹ̀ ni I've spoken to àwọn alágbára ilẹ̀ Oòduà. Wọ́n dẹ̀ sọ so many things fún mi. Tó dẹ̀ jẹ́ àwọn nǹkan kéékèèké tó yẹ pé tó bá pa méjì pọ̀ báyìí ó dẹ̀ máa lọ straight sọ́dọ̀ àwọn Fúlàní ẹ̀tìmẹ̀ á dẹ̀ strike wọn wá dẹ̀ para wọn. Ṣé ọ̀rọ̀ iṣẹ́ oyin ni? Oyin
they know that we lack the unity. Wọ́n mọ̀ pé ẹnu wa kò ṣọ̀kan because wọ́n ti mọ̀ pé tí a bá ní agbára láti nítorí ẹni Fúlàní fi ń bá màálù ẹ̀sùn ó dẹ̀ ń tà fún yín tó bá ti tà fún yín ẹ̀yin náà á rà ẹ̀ jẹ́ because wọ́n fi ń kó yín lọ́pọlọlọ ni. Mi ò mọ̀ bó ṣe ń divert òótọ́. I'm sorry, I can't help you. I can't help your stupidity. Ààrẹ Ọ̀nà Kakanfò wá bó síta lẹ́ni so sickening. You want to talk today ọ̀dàlẹ̀ ní Yorùbá o fẹ́ sọ̀rọ̀ lọ́la ọ̀dàlẹ̀ ní Yorùbá o fẹ́ sọ̀rọ̀ lọ́tọ̀la. Kí ló jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò fún? That is my question. Téèyàn bá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé lórí àwọn ọmọ ẹ̀ ló jẹ́ lẹ́ni àbí lórí ọ̀dàlẹ̀ ní Yorùbá ló jẹ́? O mọ̀ pé ọ̀dàlẹ̀ ní Yorùbá kó tó gbé agbádá Ààrẹ Ọ̀nà Kakanfò wọ̀ àbí bóyá bó ṣe fún àwọn ọba wa lé adé China ni wọ́n ṣe gbé fake power lé ìwọ náà lọ́wọ́ torí kò yé wa. Ó kọ́kọ́ máa wọnú Ààrẹ Ọ̀nà Kakanfò ó ti kọ́kọ́ pín OPC sí sen. Eléyìí wá ń ṣe tiẹ̀ lọ́tọ̀ eléyìí wá ń ṣe tiẹ̀ lọ́tọ̀ tọ̀hún wá ń ṣe tiẹ̀ lọ́tọ̀. The stories that reach me nípa Ààrẹ Ọ̀nà Kakanfò yín ká bẹ́ gbogbo ẹ̀ dànù kí gbogbo ẹ̀ scatter kò ní dá fún yàrá ya ẹnìkan tó ń pera ẹ̀ ní kíní tí ó jẹ́ kankan. Kí bo ní Ààrẹ Ọ̀nà Kakanfò ibo ẹ bá mi bèrè lọ́wọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò yín kó bẹ́ ìpèlú ra ẹ̀ tí ẹni tó bá wá sọ fún mi tó bá ń parọ́ because mi ò ní capitalize lórí nǹkan tí èèyàn sọ fún mi kó bẹ́ ìpèlú ra kó dẹ̀ bẹ́ ìpè fún ẹni tó sọ fún mi torí mi ò sọ pé lóòótọ́ ló sọ mo ń sọ nǹkan tí mo gbọ́ ni ká sọ kó kú ná. Kí ni Ààrẹ ibo ni Ààrẹ Ọ̀nà Kakanfò yìí ti sọ wípé tó ti lọ sọ fún wọn wípé òun ti gbé ọ̀rọ̀ kan lé wọn lọ́hùn ti sọ pé tí Yorùbá bá ti rẹ́dì òun ti rẹ́dì òun tó ń mọ̀ pé Yorùbá ò lè rẹ́dì láíláí. Go and ask him. Tó bá fẹ́ bẹ́ ìpè o bá bẹ́ ìpè fún Òṣàtọ́lá kì í ṣe Òṣàtọ́lá ló ṣépè fún torí mo ti là á torí àìfọ̀rọ̀wọ́rọ̀ òun ló pa léǹpé àkọ́kọ́ tó ní gbá wúwo jàwó lọ àṣẹ igbá tútù ló sọ. You cannot catch me anywhere cut me o lè mú mi nítorí pé kí ni àwọn onílẹ̀ mo ti sọ fún wọn wípé kọ́ má jẹ́ ń ṣiṣẹ́ kọ́ má jẹ́ ń ṣiṣọ́ so tí o bá ti lè fowó bribe mi I'm unbribable tó o bá ti lè fi nǹkan ayé tó o lè ti fi torment mi o lè fi tàn mí o lè mú mi o lè mú mi o máa try ni orí try yẹn ló máa kú sí. À ń sọ̀rọ̀ kí nǹkan lè dáa òun sọ̀rọ̀ ọ̀dàlẹ̀ ní Yorùbá agbára tó wà lọ́wọ́ ẹ̀ kí wá ní ìwúlò ẹ̀ gbogbo oògùn tó ṣe sí ẹ lára kí wá ní ìwúlò ẹ̀ torí kò yé mi ask him kò yé mi gbogbo ibi tí wọ́n nǹkan kéékèèké tí wọ́n yán sílẹ̀ ní gbogbo bọ́dà ilẹ̀ Oòduà tó máa ní kó iṣẹ́ òkò dídán kó jẹ́ ìwọ ló máa lọ wọn àwọn OPC àwọn ọmọ ẹ̀yẹn wọ́n á lọ wọn àwọn pípọ̀ yìí tó ń pààyàn lójoojúmọ́ wọn ò ní rí ṣe ẹ wá bọ́ síta wá sọ̀rọ̀ pé ogun tí ẹnìkan tí anybody bá ń pìtẹ́ ogun fún Yorùbá tí wọ́n ti fi 3,000 years ṣe ọjọ́ kan ni Yorùbá ló máa fi káńtà ẹ̀ ọjọ́ kan ni Yorùbá máa fi káńtà ogun 3,000 years tẹ́nìkan ń gbèrò fún Yorùbá ọjọ́ kan ṣé ẹnu ni Yorùbá máa fi káńtà ogun ni ẹnu lásán òun ni Yorùbá máa fi káńtà ogun adẹ̀ ń sọ̀rọ̀ ìwọ náà máa pariwo Ààrẹ Ọ̀nà Kakanfò ńkọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò àti Sunday Igboho ṣá don't even call it Sunday Igboho. Let me tell you, you want to know my thinking lórí Sunday Igboho. Sunday Igboho is better off as Ààrẹ Ọ̀nà Kakanfò than the person you have on it now. Torí tó bá yẹ pé Sunday ló wà lórí oyè Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn wọ́n ti fún ní gbogbo agbára tí Sunday Igboho bá rí pé wọ́n fẹ́ politicize òun pátápátá ó máa yọ owó ẹ̀ àmọ́ àwọn kan wà ṣúgà ni wọ́n Sunday Igboho ti bọ́sà wá sọ ó ní yes political talk ló sọ òun di alágbára he cannot dispute that fact ó ní but tí ogun bá ṣẹlẹ̀ òun á bọ́ síta òun á protect àwọn ọmọ Yorùbá ó ti sọ ṣùgbọ́n ìwọ tó wá ń fi tó fún tó wá ń fẹ̀jẹ̀ sínú tó ń tutọ́ funfun jáde fún wa kọ́ ó jẹ́ ká mọ ibi tó ń lọ ó jẹ́ ká mọ ibi tó ń lọ ó jẹ́ ká mọ̀ pé ibi tó ti ń bọ̀ rẹ̀ ó jẹ́ ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ó wá fi wá sínú òkùnkùn ó wá sọ pé don't expect me to be saying everything
a ní kó sọ̀rọ̀ pé ibi tó máa ti lọ mú oògùn tó máa fi ṣe nǹkan tó fẹ́ ṣe ni a fẹ́ kó sọ̀rọ̀ wípé látọ̀la lọ ẹ máa rí iṣẹ́ ọwọ́ mi a tún lè rí yẹn sọ ìyá mi ọlọ́wọ́ bọ́tì mi ẹjọ́ ẹ bá mi share link yìí sórí platform wa Akọ́nibìnrin àti gbogbo àwọn other platforms a tún lè rí yẹn sọ ká bọ́ síta kí Ààrẹ Ọ̀nà Kakanfò bọ́ síta kó wá sọ pé ogun yìí ti pọ̀ jù a mọ̀ pé wọ́n ń pa àwọn ọmọ Yorùbá nípakúpa ṣùgbọ́n láti ọ̀la lọ́mọ promise ẹ̀yin ọmọ Yorùbá kó o tiẹ̀ ju díẹ̀ tí mo lè ṣe àṣà Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ rí ọwọ́ mi àkúkú ìjòyè ó sàn ju ẹnu mi ò kálù lọ kí lẹ jẹ Ààrẹ Ọ̀nà wọn ní àjẹ tó bá pọnmọ jẹ àìrẹ́jẹ lẹ́nu ẹ̀ ẹ má bínú ẹ̀yin ìyá mi ọ̀rọ̀ ló débi ọ̀rọ̀ tí mo fi sọ bẹ́ẹ̀ ẹ má bínú sí mi mo gbèdì àìrí ẹ̀jẹ̀ lẹ́nu ẹ̀ tó bá máa ṣe spiritually ni ta ló fẹ́ sọ pé òun bá Ààrẹ Ọ̀nà Kakanfò níbi tó ti ń lùyàn pa kò sẹ́nikẹ́ni tó máa sọ bẹ́ẹ̀ gbà tí wọn ò bá lọ́wọ́ ẹ wọ́n ní ẹnu òpùrọ́ kì í ṣẹ̀jẹ̀ wọn ò bá rí lórí lọ́wọ́ ẹ wọn ò bá ẹ níbi tó ti ń dúbú anybody adẹ̀ ń sọ̀rọ̀ adẹ̀ ń pariwo adẹ̀ ń kì í à ń sa ẹlẹ́ òmẹni tó kú ó dìgbà tó bá tó gbé òkú yẹn wá sẹ́ni ìkùlé ẹ̀ ẹ̀yìnkùlé yín kọ́ lọ́ máa gbé òkú wá nísìn inú ilé ẹ̀ lọ́ máa wá sọ pé sílẹ̀ sí ìwọ ọba tó ń wò mí tó sọ pé ò lè ṣe nǹkan kan sí nǹkan tó wà nílẹ̀ yìí tó dẹ̀ ń wò ó gọ̀ bí ẹ̀kọ́ méjì oúnjẹ kan lọ́wọ́ òun wò ó ní nǹkan kan ṣe sí ẹ̀kọ́ tiẹ̀ lọ́ máa jẹ last ìjẹkújẹ lọ́ máa jẹ ìjẹkújẹ ni wọ́n máa jẹ ṣùgbọ́n tí pa wọ́n kì í ṣọmọ ẹ kò sọmọ ẹ ń bẹ̀ tírántírán lẹ máa ń rún láṣẹ Èdùmàrè tírántírán ẹ ń fi ọ̀rọ̀ tiwa ẹ fi ń tàfàlà ẹ ń fi ọ̀rọ̀ tiwa ẹ fi ń mu tábà àwọn onílẹ̀ máa padà fi ọ̀rọ̀ yín mu tábà ni. Sunday Igboho ó ń ṣe tiẹ̀ ó ń ṣe ṣáájú ojú aráyè ẹ rí àwọn èèyàn tí Sunday Igboho ń bá ṣe 1 hour ni mo ní mo máa ṣe torí mo nílò láti ṣe nǹkan nínú ilé mi torí èmi ò ṣe ọjọ́ ọ̀rọ̀ ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Sunday Igboho ó ń bá àwọn èèyàn ṣe ó dẹ̀ fi hàn yín pé àwọn tóun ń bá ṣe rè àwọn tó wá ń fi itọ́ funfun tó ń fi ẹ̀jẹ̀ sínú tó wá ń tutọ́ funfun jáde fún yín kọ́ ó ti sọ fún yín what more do you want from Sunday Igboho ó ti sọ fún yín pé political talk lòun òun rí owó òun pàṣẹpàṣẹ òun protect politicians ó yá ẹni tí ò wá kí n ṣe political talk Ààrẹ Ọ̀nà Kakanfò yín òjẹ́ ńlé orò jẹ́ ńlé egúngún ó wá ń sọ̀rọ̀ 50 million tí n bá bọ́ síta tí n bá wá kí ẹ 50 million owó àlejò ni àwọn èèyàn tó wà ń ta wọn tó máa gbà ó wà lọ́wọ́ òun wọn à ń ta tó máa gbà lọ́wọ́ òun 50 million lẹ́ẹ̀kan ṣoṣo láàárọ̀ kùtùkùtù lẹ́nu géètì 50 million lọ́jọ́ kan ṣo ó dẹ̀ mọ́pọlọ wá táwọn kan ò dẹ̀ tí ì jẹun láàárọ̀ ẹ mọ nǹkan tí mo 50 million tẹ́lẹ̀ omi bá rí 20,000 aṣoríire náà. Anything from Yoruba, you cannot be united against us. Who will in your midst? Who will divide you for selfishness and love money? Ṣẹ́gbọ́n. Do you know the reason why they sponsor them? Is because they promised them that if we take over, you will be one of the lion's share of the oil. Tinubu nìyẹn wọ́n ti promise ẹ. So all the money you spend, we will give you back. In fact, OIC will pay you back. That's why they are selling us. And you will never see any of their children around here in abroad. Bẹ́ẹ̀ni. He said, now hear what they say. He said, such traitors character can never survive in our own midst because we burn them and their families. Can you hear that? They say people like that cannot sustain their own midst. They will burn them, both their family. Wọ́n ní ọ̀dà lèèyàn bí irú wọn yẹn tó wà láàrin wa táà ń pọ́n lé yẹn wọ́n yẹ ọ̀dọ̀ àwọn ni àwọn àti pátì ìrántìrán jẹ wọ́n run ni wọ́n á jẹ lé wọn run ṣùgbọ́n àwọn aláàánú wọ́n wà lọ́dọ̀ wa wọ́n ń gbilẹ̀ ẹ máa wà wọ́n mọ wa ní bọ́sítọ̀ bàbá ò wọ́n tún máa kí wọn àwọn lè ń tà wá they are selling us. I so much detest. ṣé ti gbọ́
tó bá jẹ́ ọ̀dọ̀ wọn ni Ọbásanjọ́ wà, tó bá jẹ́ ọ̀dọ̀ wọn ni Lai Muhammed wà, tó bá jẹ́ ọ̀dọ̀ wọn ni Tinubu wà, tó bá jẹ́ ọ̀dọ̀ wọn ni Fẹ́mi Adésínà wà, tó bá jẹ́ ọ̀dọ̀ wọn ni Festus Keyamo wà, tó bá jẹ́ ọ̀dọ̀ wọn ni Dino Melaye wà, àwọn máa ti pa, àwọn máa jẹrun tìrantìran, because àwọn ò nídìí traitors, àwọn ò nídìí ọ̀dàlẹ̀ láàrin wọn. Ṣùgbọ́n àwa Yorùbá alójú àánú, à ń wò wọ́n kí àwọn ọ̀dàlẹ̀ kí wọ́n máa dàgbà, àwọn ọba yín tí wọ́n ń fẹ́ yín, àwọn ọmọ tí wọ́n ti jáde nídìí ìyá wọn táwọn ọba yín ti ń bí ìdílé wọn lórí pé ọ̀yàwó ọba ló máa jẹ́, ọmọ tí ò tí ì mọ ògo tó gbé wáyé. Àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tó bá jẹ́ àárín àwọn Fúlàní ni wọ́n wà, àwọn á ti pa wọ́n. Wọn ò tún wá nípa ẹnìyẹn nìkan, wọ́n á pa tìrantìran, wọ́n á pa gbogbo lílèjì ẹ̀, wọn ò ní gbọ́ pé kí wọn mọ́ láyé. Ìdí nìyẹn tí ẹni wọn fi kò, ìdí nìyẹn tí wọn ò lè fi dára wọn, torí wọ́n mọ̀ pé táwọn bá gbìyànjú àti dára àwọn tìrantìran ló máa pa wọ́n. Ṣùgbọ́n ẹ̀yin Yorùbá olójú àánú, ẹni tó ń pa ẹ́ fílẹ̀, mo fi lọ́lọ́run lọ́wọ́, Ọlọ́run ni ó dáa, Ọlọ́run ní ń da fáfẹ́yìn pẹ́ran, Ọlọ́run ni ó dáa. God will judge you. I will judge you. Oshatola, I will judge you right now, right here, at this minute. I'm not waiting for God. God do tá ń fi gbogbo ẹ̀ lé lọ́wọ́ tó fi bàjẹ́ dì sìn òun nìyẹn. Southern Christian, because they are the problem of this country. If I have my way, there won't be any functional church in this country anymore, especially in North. That's why I am so much happy with Governor El-Rufai, who is living up to the expectation of Allah in Kaduna State. We are not really pleased with the law to implement everything with. Ẹni sùúrù, ṣé láàrin Fúlàní ẹ ti rí Christian rí láàrin wọn? Mi ò sọ̀rọ̀ ẹ̀sìn bí o. Ẹ ti rí Christian rí, Muslim ni wọ́n dẹ̀ gbájúmọ́ ìṣẹ̀ṣe tá à ń sọ yìí. Torí wọn ò tanra wọn, ìdí nìyẹn tẹ́nu wọn fi kò. Ẹ máa ṣàdúrà kan nílẹ̀ Yorùbá, ẹ máa sọ wípé ẹnu ọ̀tá ò ní kò lé ọ lórí o. Ẹ ń ṣàdúrà tó yẹ kẹ́ ẹ ṣe fún gbogbo ìlú, ẹ ń ṣe fẹ́ nìkan. Ẹnu ọ̀tá ò ní kò lé, ẹnu wọn ò ní kò lé a lórí. Ẹ ń ṣe àdúrà tó yẹ kẹ́ ẹ ṣe fún gbogbo ọmọ Yorùbá ní gbogbo ilẹ̀kílẹ̀, ẹ ń ṣe fẹ́ nìkan. Tó yẹ kó o ṣe fún ara ẹ gidi gan. Ò ń ṣe fún èèyàn kan pé ẹnu ọ̀tá ò ní, ẹnu ọ̀tá ti kò lé gbogbo wa lórí. Àwa ni ká wá bá ṣe máa jára wa gbà. Inú ìdè ni gbogbo wa wà. Wo wọ́n sọ pé àwọn kan ọmọ ọba ẹrú ni gbogbo wa mi ò tẹ̀ fẹ́ máa gbọ́ gbà mọ́, mi ò fẹ́ máa gbọ́ jòyè mọ́, mi ò fẹ́ máa gbọ́ president mọ́, mi ò fẹ́ máa gbọ́ governor mọ́, mi ò fẹ́ máa gbọ́ any post chairman gbogbo yín, mi ò honorable ẹrú chicken ni gbogbo wa. Tí Fúlàní bá dé wọ́n á pa wá. Ṣòro pé èmi nìkan ló máa fèsì ni, èmi nìkan ló máa fèsì ni. Àbúrò pé àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n lọ ń bá sùn tó ń rape wọn nìkan ló máa fèsì ni. Tí Fúlàní herdsmen bá gbọ́nú ilé ẹlòmíì nílẹ̀ Oòduà tó bá bá ọmọ òòjọ́ ń bẹ̀ á kókó bọ̀ lábẹ́, á kí okó bọ̀ lábẹ́ kí orí wa kó pé. Fúlàní herdsmen ò rányàn, ó máa tú fún ọmọ ẹ jáde lójú ẹ báyìí ní korokoro ojú ẹ báyìí tí ò dé sí nǹkan kan tó máa ṣe sọ wá máa pariwo Ọlọ́run o Ọlọ́run o. Fúlàní ò ní kígbe Ọlọ́run o. Fúlàní wọ́n ti dé orí wa, wọ́n ti dé mágbóni. Asked him to implement in this country for us. He has not even done 20% of the national Islamic agenda. What is waiting for? What is he waiting for? I don't know. Can you hear that? You say he has never implemented even 20%. And then she won't barry. We will make life unbearable for Igbos like they are in hell. Ṣé ti ń gbọ́? We will make life unbearable for Igbos like they are in hellfire. Hell, ọ̀run àpáàdì. A máa mú ayé sún Igbo.
Ìgbò a máa mú ayé sún Ìgbò. Ó máa dàbí ìgbà tó yẹ pé wọ́n wà nínú ọ̀run àpáàdì ni. Ìwọ Yorùbá tó ṣe ń rí Ìgbò gẹ́gẹ́ bí ọ̀tá ẹ̀, ó mọ tó ń ṣe. Bẹ́ẹ̀ ni ó mọ tó ń ṣe. Mò ń sòótọ́ ọ̀rọ̀ korò lára àwọn ọmọ Yorùbá. Ìgbò tó ń wá sórí ilẹ̀ wa ní ìsìn, wọ́n ṣà ń sanwó fún wa kó tó ra ilẹ̀ lọ́wọ́ wa. Bó tilẹ̀ jẹ́ pé ebi náà ló ń pa àwọn ọmọ Oòduà àti ojú kòkòrò, òun ló fà tá à ń talẹ̀ fún wọn. Ṣùgbọ́n wọ́n mú owó lẹ̀, wọ́n mú owó sílẹ̀ fún wa láti ra ilẹ̀ lọ́wọ́ wa. Fúlàní ò ní gbowó lọ́wọ́ yín kó tó palẹ̀ yín. Fúlàní kò ní sọ fún yín pé ẹ fún òun lówó. Fúlàní kò ní sọ fún yín wípé èlò ló ta ilẹ̀. Fúlàní kò ní bá yín dúnàdúrà, kò ní sọ wípé èlò ni o gbé nǹkan tó ń tà lẹ̀ yìí. Kò ní bẹ̀rẹ̀ bóyá o tiẹ̀ fẹ́ ta ilẹ̀ yẹn. Ẹ̀jẹ̀ yín, ẹ̀jẹ̀ wa, ẹ̀jẹ̀ ọmọ ọ̀jọ́, ẹ̀jẹ̀ olóyún, ẹ̀jẹ̀ omidan, ẹ̀jẹ̀ arúgbó ní ilẹ̀ Yorùbá, ilẹ̀ Haúsá, ilẹ̀ Ìgbò, ẹ̀jẹ̀ àwọn ọkùnrin, ẹ̀jẹ̀ obìnrin. Wọ́n ní àwọn máa fi rin ilẹ̀ yín, ilẹ̀ gbogbo wa. Wọ́n ní àwọn máa fẹ́ jẹ́ wa rin ibẹ̀. Wọ́n bá pa wá báyìí, ìgbà wo ni ẹ̀jẹ̀ wa, ẹni tó bẹ́ lórí, ìgbà wo lẹ́jẹ̀ ò ní rinlẹ̀? Ẹni tó ṣá ní ṣàkúṣà, ìgbà wo ni ẹ̀jẹ̀ kò ní rin ilẹ̀? Ẹni tí wọ́n ṣá ní ṣàkúṣà, ìgbà wo ni ẹ̀jẹ̀ kò ní rin ilẹ̀? Ọba tí wọ́n pa, tí wọ́n gé ní gèkúgè, ìgbà wo lẹ́jẹ̀ ọba kò ní rin ilẹ̀? Nígbà tí wọ́n bá gbá Ààrẹ Ọ̀nà Kakanfò yín mú, tó ṣá, tó ṣe gbogbo ẹ̀, tó gbìyànjú gbogbo nǹkan díẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀, ìgbà wo tó bá bẹ̀rẹ̀ sí, tó bá pa, tó gé ọrùn ẹ̀ bọ́, àbí Ìlọrin Àfọ̀njá tó gẹ́rùn ẹ̀ bọ́, ẹ̀jẹ̀ ò kan sílẹ̀ mọ́ tán ra ẹ̀. Okay, Gani Adams ó lágbára ju Ìlọrin Àfọ̀njá lọ àbí? Ẹni tó bá mọ Gani Adams kó bá mi ṣí ẹ̀ fún. Èmi ò wá bí wá bú anybody o, mo wá bí láti wá ṣí wa lé etí inú ni. Tó bá dẹ̀ jọ ègbú létí ẹ̀, máa mú mi sí, kò kàn mí. Your headache is not my own headache. I'm not talking because of you. I'm talking nítorí àwọn tí wọ́n ti pa àtàwọn tó ṣe máa pa. Tó bá jẹ́ headache ni fún ẹ lọ lo paracetamol sí, tó bá kí ọ headache fine. Tó bá kí ọ headache máa rú kiri. Problem ti ẹ nìyẹn. Kò ṣe problem tèmi. Torí àwọn tí Fúlàní herdsmen ti pa yẹn, wọ́n sọ̀rọ̀. Bó tí wọ́n pa wọ́n òkú, wọ́n waste. Ayé wọn ò gan, kò sẹ́nibọ̀dì tó mọ̀ wọ́n òkú. Àwọn tí wọ́n pa, tí wọ́n fi fídíò ẹ̀ hàn yín, èèyàn mélòó lẹ lè identify nínú wọn náà? Ó ṣe wá jẹ́ ìgbà tí Fúlàní herdsmen pa wọ́n ni wọ́n wá popular. Èmi ò fẹ́ popular irú ẹ̀. Mi ò fẹ́ popular irú ẹ̀. Bàbá mi Ọláyọmí Kóìkì, my warrior. I'm so hungry. I will soon end up because of your show. I'm sorry. And I will send it to you so that in case àwọn tí ò bá ti wò, kí wọ́n lè wò lórí show tí yín náà. Fúlàní ò gbọ́ Yorùbá o. Fúlàní ò gbọ́ Ìgbò o. Fúlàní ò gbọ́ Haúsá o. Kò mọkùnrin, kò mọbìnrin o. Kò mẹ́nìkan là kí pa o. Fúlàní ò mọba o. Kò mọ gọ́vnà o. Tinubu tó bá wọn dòwò pọ̀, ẹ ti rí iná tí wọ́n dá sí lábẹ́. Líìkì yẹn jẹ́ ń ṣí ẹ̀ fún ìyá mi ọlọ́wọ́ bọ́tì mi so that wọ́n á lè play. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share link yẹn ní kíákíá kí n share fún ọlọ́wọ́ bọ́tì mi. Ìyá mi Fárẹ̀mí Margaret. And yet we won't let them have their useless Biafra because the whole of South is a conqueror territory. We can never see Yoruba as Allen, no matter how hard they try to please or have us, because they are born traitor. And no matter how Yoruba try to serve them, no matter how Tinubu, your kings, your Obasanjo that you call Ẹbọra Òwu, Ẹbọra tí obìnrin bí tó ń pera ẹ̀ lẹ́bọra Òwu, no matter how they serve Fulani people,
they can never like them because they are born traitors. No matter how Yorubas try to, ó dà pé ẹ gbọ́ dáadáa, ó dà pé ẹ ò gbọ́ dáadáa. What is waiting for? What is he waiting for? I don't know. Can you hear that? He say he has never implemented even 20%. And it's in Barrow. We will make life unbearable for Igbos like they are in hell. And yet, we won't let them have their useless Biafra because the whole of South is a conqueror territory. We can never see Yoruba as Allen, no matter how hard they try to please or serve us, because they are born traitors. And no matter how Yoruba try to serve or please them by selling their people to them, to Fulani, kò sí bí Yoruba ṣe lè ta àwọn ọmọ wa, àwọn ọmọ wọn, àwọn ọmọ kóòtù òjíire, àwọn ọmọ Oòduà ẹgbẹ́ wọn fún wa táwa jẹ́ Fúlàní. Kò sí bí wọ́n ṣe lè ṣe ẹrú serve ẹrú náà ni bá ṣe lè ṣe ẹrú wa tó tí wọ́n ṣe lè máa ṣe nǹkan tó máa dùn mọ́ wa nínú tó. Kò sí bí ẹjẹ́ ńlá mọ́lẹ̀ kí ni ẹ̀gbọ́n jẹ́ bẹ̀ lákìsẹ́. Kò sí bí Tinubu, Ọbásanjọ́, Lai Muhammed, àwọn ọba Aláàfin of Ọ̀yọ́, Ifẹ̀, Ọọ̀ni of Ifẹ̀, gbogbo wọn bẹ́ẹ̀ yẹn, kò sí bí wọ́n ṣe lè serve wọn tó, kò sí bí wọ́n ṣe lè ta ọmọ kóòtù òjíire fún wọn tó. Àwọn ò ní nífẹ̀ẹ́ wọn torí pé ọ̀dàlẹ̀ ni wọ́n, bíbí ni wọ́n bí ọ̀dàlẹ̀ mọ́ àwọn ọmọ Oòduà. Bọ̀. Ìwà ọ̀dàlẹ̀ bíbí ni wọ́n bí mọ́ àwọn ọmọ Oòduà. So wọn ò ní ever trust ọmọ Oòduà. Wọn ò ní gbẹ̀rí wa jẹ́ torí pé ìwọ tó ń ta èèyàn ẹ fún mi, ṣé mi tó wá ń ta àwọn èèyàn ẹ fún mi ló ní tà mí lọ́jọ́ iwájú? Àwọn kan fẹ́ lo àwọn Tinubu, àwọn Ọbásanjọ́, ó fẹ́ lò wọ́n ni. Tó bá ti ọsàn ni wọ́n, tó bá ti mu omi inú ọsàn wọ́n á sọ èpo ẹ̀nù, omi ìṣanwọ́ ni wọ́n. Ṣé mọ̀ pé tẹ́ ẹ̀ bá tí ìṣanwọ́, tẹ́ bá jẹ àmàlà, tẹ́ ẹ̀ bá tí ìṣanwọ́ ẹ̀ tí ì lè domi ìṣanwọ́ nù, ṣùgbọ́n tẹ́ ẹ bá ti ṣe gbogbo ẹ̀gbin tẹ́ ẹ fẹ́ ṣe sínú omi ìṣanwọ́ ẹ̀ dànù. Omi ìṣanwọ́ ni gbogbo wọn. Omi ìṣanwọ́ làwọn ọba yìí. Mi ò kó ṣu gbígbóná sẹ́nu sọ̀rọ̀. Omi ìṣanwọ́ ni Tinubu, ẹ ṣáà rí ibi tó ti bá a dé àti ibi tó bá ra ẹ̀ dé. Omi ìṣanwọ́ ni Ọbásanjọ́, gbogbo àwọn tó ń dalẹ̀ ọmọ Oòduà, omi ìṣanwọ́ ni wọ́n máa dà wọ́n nù sáàtàn ní lẹ́tà last. Ká máa gbọ́ lọ. those slaves in mid-belt will continue to be willing tools in our hand. And the day they attempt to raise their head, they will cut off their head like wheat. I laugh. They will continue to become willing tools on our hands. And any day they try to raise their head, we will cut off their head. Ìgbà tí wọ́n ṣẹ̀ wá sí Ìlọrin Àfọ̀njá, tí wọ́n wá bá Àfọ̀njá Ààrẹ Ọ̀nà Kakanfò àná, torí ẹlòmíì tí a ò bá là kó yé ọpọlọ wọn ò gbéwèé. Ìgbà tí wọ́n wá bá Ìlọrin Àfọ̀njá lánàá, tí wọ́n bẹ̀rẹ̀ sí táwọn álímì tó bẹ̀rẹ̀ sí ní kó ọmọ ogun wọn wá, Ìlọrin Àfọ̀njá sọ wípé àwọn ọmọ ogun tòun tẹ́lẹ̀ kò dá mọ́. Ó wá mú àwọn ọmọ ogun yẹn, ó ní kí gbogbo wọn máa lọ lé wọn, ó ní ti Fúlàní ló dáa jù. Ẹjọ̀gbà tí wọ́n lo Ìlọrin Àfọ̀njá tán, kí ló ṣẹlẹ̀? Wọ́n bẹ́ orí ẹ̀ ní. Nǹkan tí wọ́n rí fáàsì nìyẹn pé àwọn òṣè máa ṣe fún yín. Gbogbo àwọn tí wọ́n parẹ́ ẹ̀, bàbá mi Túndé Bákàrè, they killed Àfọ̀njá, betrayed Awólọ́wọ̀ because Awólọ́wọ̀ in his mind, he might have his own personal interest. Mo ń sọ torí oríṣiríṣi láti ń gbọ́dẹ̀ kẹ̀rẹ̀ lẹ́nu àwọn èèyàn nípa Awólọ́wọ̀ torí ó ti sojú sómi. Wọ́n ní bí ọmọdé ò bá bátàn, abárọ̀bá.
killed MKO, disgraced General Tidiya, overthrow Shonekan. Who is next? You are asking me when you know that your brother Tinubu, that he call himself Jagawere, Jagajakujaku, Jaga Olofo, Jaga ẹni tí orí ẹ̀ ò pé. Òun ló next àtọ̀básánjọ́ ẹni àmọ̀rí ìbáàkú ó ń pẹ́. Ẹni tó bá ń yọ́ lẹ̀dà ohun burúkú máa yọ ṣe. Mi ò fẹ́ gba ìpè lénìí, mo fẹ́ tètè ṣetán. Mi ò fẹ́ gba ìpè. Oh my God. Hello, ẹ̀yin náà nìkan ni mo máa gbà kẹ́pẹ́. Hello. Ẹ tètè ṣe kí you have 3 minutes. Okay, ṣe gan ṣe 3 minutes ẹ̀gbọ́n ti tó. Ṣé rí bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni inú mi dùn àdégbádùn you my sister. Àdégbádùn you straight like she just dey talk straight up. Ṣé dáwọn èèyàn wa ṣé dáwọn wèrè kan wà wọ́n máa pè wọ́n máa sọ ẹ lọ bá lágbájá tẹ́ bá bá lágbájá kíní kan ò lè ṣe tẹ́ bá bá dàmẹ̀tò kíní kan ò lè ṣe. It's all bullshit. Total bullshit. Kọ́ tó bí mi láfẹ́nifẹ́re ti wà. Mo ti wà in my 40s degree wọ́n ṣe kankan. We raised Yoruba language totally out of school. Bàbá sọ don't speak vernacular. Bàbá mi náà máa sọ òyìnbó yẹn lọ bí in fact nígbà tí mo wọ London gan bó tí mo bá London gan ó kéré sí òyìnbó tí bàbá mi sọ. My name is John Shasheyi. I'm supposed to be Orishaseyi. My grandfather they removed the Orisha out of the name and left Shasheyi. Ẹ jẹ́ ya lọ yọ ṣá kúrò bẹ́ẹ̀ kẹ́ fòrìṣà sí. Kí lẹ wí? Ẹ lọ yọ yẹn kúrò bẹ́ẹ̀ kẹ́ fòrìṣà yín sí. So nǹkan tí mò ń sọ ni pé bàbá sọ̀rọ̀ àgbààgbà ẹ jẹ́ ká máa là and àwọn èèyàn tó ń gbọ́ mi nílé lọ́wọ́lọ́wọ́ nípa ẹ̀ if we know tí ẹ̀yin ò bá lè pe ẹbí yín nílé kẹ̀dẹ̀ send pictures sí wa ipe òkè flag ńlá ìta gbé síwájú ilé wa family house wa yìí flag ìta gbé síbẹ̀ rẹ̀ o Odùduwà ẹ gbàgbé colour nígbà tí everything bá settle a máa mọ the real colour nígbà tí everything bá settle constitution ìgbà mélòó aláwọn ọlọ́pàá lọ nílẹ̀ ìgbà tó máa ṣe kọ́lọ́ máa gbé gbogbo conversation ẹ̀ wá sórí ètò kọ́dẹ̀ ló máa sọ èmi bí ṣe wà nísìnyí wọ́n ti ń threat life mi because mi fẹ́ pé àwọn ètò báyìí tí bá wo Koiki tí wo Mayegun tí wo Frank Bello tí wo gba àwọn yẹn mo ní material tí mo dìdí create Facebook tí mo ṣe jẹ wọ́n ti ń pè mí láti èkó because ọmọ island lè ní níbẹ̀ kí n sọ ọ̀gbìn tí má máa sọ àwọn the same people tó ń pè mí yìí náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ Buhari post ní mama rí gbogbo wọn ọmọ Yorùbá ní gbogbo wọn Buhari done this Buhari done that Buhari nísìn ní túrù mi wọ́n ti yí padà wọ́n bẹ̀rẹ̀ sí kọ́ sọ sórí Facebook wọn gbogbo àṣírí AAC àti PDP wà tí wọ́n ń korúkọ pàṣẹ wèrè. Ẹ ṣeun bàbá mi. APC. So ẹ má bínú ẹ má ṣètò yín lọ mò ń gbádùn yín ẹ má láǹkó ẹ má jẹ́ kí ọ̀rọ̀ kan kó yín sí láti pé ẹ báyìí ní kẹ́ sọ báyìí ní kẹ́ má sọ it's total bullshit. Ìgbàlódé la wà sí a máa jà in the modern way ni. Màá ṣépè fún tó dẹ̀ máa rí bẹ́ẹ̀ fún ẹ ṣe. Ẹni tó bá pè mí tó bá sọ bẹ́ẹ̀ máa ṣépè fún ó dẹ̀ máa mú lẹ́sẹ̀kẹsẹ̀ tó máa rí bẹ́ẹ̀ fún lẹ́sẹ̀kẹsẹ̀ ní kíákíá ní wàrà ń ṣe ṣà. What to tell you inconsequential and always crying Niger Delta because what we are waiting for is to declare state of emergency in River, Bayelsa and Delta. Then we will show them how to use power. Do you hear that? So part of the work that why we must do that. Niger Delta epo àwọn Niger Delta tí wọ́n sọ pé ó ju àwọn lójú yẹn àwọn á pa wọ́n àwọn á gba ilẹ̀ wọn àwọn á gba epo wọn àwọn á wá fi bí wọ́n ṣe ń lo agbára fi hàn wọ́n ó sì rí ọmọ Niger Delta ó sì rí bí ọ̀tá ó tí ì rí ọ̀tá gidi tó bá rí ọ̀tá ẹlòmíì ọpọlọ ẹ̀ ò tiẹ̀ lè gbé nǹkan ìtumọ̀ enemy ṣá. State of emergency. The election that they are, those they do some election recently. They thought those elections would come to serious war and they declare state of emergency. They have already bribed some people to cause back
hello bàbá mi. Hello bàbá mi. Hello. Ẹ káalẹ́ sà, ẹ jọ̀ọ́ ẹ bá wa dá sétò torí mo fẹ́ kẹ́ bá mi dá sí. Bàbá ò mọ̀ pé ṣé bàbá ò mọ̀ pé mo wà lórí ètò ni. Hello bàbá mi, mo rò pé ẹ mọ̀ pé mo wà lórí ètò ni o. Ẹ jẹ́ ká máa gbọ́ nǹkan tá à ń gbọ́ lọ. So that they will clear so that the man gets. And the person they will put there as a governor will be your man. Wọ́n ti ń gbé padà. And the work will start. Hello bàbá mi. You hear that? Hello bàbá mi. Ẹ kú ètò. Ẹ ṣeun bàbá mi. Hello. Ẹ kú ètò. Ẹ ṣé bàbá mi. Ẹ pẹ̀lẹ́ ẹ kú iṣẹ́ ìlú o. Ẹ sà. Ọ̀rọ̀ yìí ó ṣẹ̀rù bà mí gan o. Àyà mi já. Bọ̀tẹ̀ ibi tó bá lè là ń bọ́ ọmọkùnrin. Bẹ́ẹ̀ni. Gbogbo nǹkan tẹ̀ ń fọ́ wẹ́wẹ́ yìí olúwa kì í ṣe ẹ̀yin lẹ́ ń sọ àwọn Ọlọ́run ló rán yín kẹ́ máa sọ nǹkan tẹ̀ ń sọ yìí because èèyàn lásán ò lè máa sọ eléyìí ó dẹ̀ dá mi lójú wọn ò ní rí ẹgbẹ́ ṣe o. Àṣẹ. Lágbára Elédùmarè wọn ò ní rí ẹgbẹ́ ṣe o. Àṣẹ. Bí odù fákan ti sọ ó ní pé àgbègbè ogun kì í síjú wọ Ọlọ́run ìkákùrẹ́ kì í náwó ọjà sólódùmarè bálákan bá ti gbọ́ kìrìkìrì ẹsẹ̀ nú lé ní sáko sí gbogbo ẹnikẹ́ni ènìyàn kẹ́nìyàn tó bá dìde ogun sí ẹ á dẹni lẹ́lẹ̀. Àṣẹ. Ẹ̀jẹ̀ ló máa fi ṣètùtù. Àṣẹ. Bó ti wù kó lágbára tó ìbá máa wẹ̀ nínú ògùn ìbá máa wẹ̀ nínú àgbo àwọn alálẹ̀ wọ́n á fẹ̀jẹ̀ rúbọ. Àṣẹ. Lágbára Elédùmarè òjìrí ẹgbẹ́ ṣe. Àṣẹ. Nítorí àwọn ọ̀rọ̀ tó sọ lẹ́yìn yìí ó bà mí lẹ̀. Ó yẹ kí ẹ̀yin ọlọ́balọ́ba ẹ dìde. Ogun àwítẹ́lẹ̀ kì í parọ́ tó bá gbọ́n. Òótọ́ ni ọmọdé yìí sọ ẹ má fi sọ̀rọ̀ ọmọdé tó bá dẹ̀ jẹ́ pé gbàgẹ́ bí ọmọdé ẹ fi ohun àgbà gbé ọ̀rọ̀ ìjìnlẹ̀ ló sọ fún yín. Torí lẹ́tà tó ń sọ yìí èmi náà ti ní lórí tébù mi sìn mo dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ mọ méjì mẹ́ta nílẹ̀ Nàìjíríà nílẹ̀ Ifẹ̀ nílẹ̀ Oòduà ẹ dìde gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ méjì mẹ́ta ẹ dìde Mọ̀dẹ́kẹ́ Àkọ̀ráyè dìde Oòduà Onírèsà dìde Aláàfin Ọ̀yọ́ dìde ẹ̀yin irúnmọlẹ̀ ilẹ̀ Yorùbá ẹ dìde gbogbo ẹ̀yin lọ́balọ́ba ládéládé ẹ dìde ẹ má jẹ́ ká tójú yín mẹ́bọ o. Ẹ má jẹ́ ká tójú yín mẹ́bọ o. Ẹ má jẹ́ ká tójú yín mẹ́bọ o. Ẹni kàn ló mọ̀ o. Ẹni tó kàn ló mọ̀. Òótọ́ mo sọ fún yín ẹni tó kàn ló mọ̀. Ẹni tó kàn ló mọ̀ ibi òní kàn wá o. Àwọn tó dẹ̀ ti kàn Ọlọ́run adájí wọn ẹ dìde o. Ẹ má jẹ́ ká ọ̀rọ̀ tó ọmọdé yìí sọ ẹ má jẹ́ ká sọ pé ọ̀rọ̀ adití ni ọ̀rọ̀ ọmọdé ló ń sọ kò rí bẹ́ẹ̀ o. Òótọ́ ló ń sọ o. Òótọ́ ló ń sọ o. Gani Adams dìde Sunday Igboho dìde ẹ̀yin jagunjagun lẹ̀ Yorùbá dìde gbogbo àwọn tó dẹ̀ ń sọ̀rọ̀ tó lọ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wa fún àwọn Fúlàní ilẹ̀ á pa wọ́n. Àṣẹ. Wọ́n á kú tẹ́yìn wọ́n á kú tẹ́yìn fún ilẹ̀ á lánàá gbé wọn mì. Àṣẹ. Because tá a bá gba ìta kúrò lóko ẹrú yìí kì í ṣe fún ẹnìkan tó ní káyé dá onìkan kọ́ ló máa jẹ́ onìkan kọ́ ló máa jẹ́ o onìkan kọ́ ló máa jẹ́ o ẹ dìde o ẹ dìde o òótọ́ lọmọdé yìí sọ kì í ṣe pé kì í sọ̀rọ̀ eré o gbogbo nǹkan tó ń sọ yìí kì í sọ̀rọ̀ eré o ẹ dìde o because àwọn Fúlàní wọ́n ready àti finish ilẹ̀ Yorùbá ṣé ń sìn báyìí nígbà tí Fúlàní bá wọ ààfin tó bẹ́rí ọba tó ń dé láwà níbẹ̀ kí la fẹ́ ṣe ṣe bó jí náà fi mú Àfọ̀njá Tọ́pá ta ló ń jọba ní Ìlọrin sìn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìde o ẹ jẹ́ ká gbárùkù ti nǹkan tó ọmọdé yìí sọ o ẹ dìde o ẹ dìde o ẹ dìde o tèmi nìyẹn o. Ẹ ṣeun bàbá mi ẹ ṣeun Olódùmarè á jẹ́ kí wọ́n gbọ́ ẹni tí ò gbọ́ ó ń tanra ẹ̀ ni ẹni tó bá ní etí inú tí ẹran Fúlàní ò tí ì kó lọ́pọlọ lọ kò ní rí mi gẹ́gẹ́ bí ọ̀tá kò ní rí mi mo máa ń sọ kinní kan
tẹ bá rò pé ẹ lè ṣe nǹkan kan sí mi ẹ ń tanra yín ni ṣẹ́rí àtijọ́ tí mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Odùduwà yìí mo ń sùn jù má sùn dáadáa gidi kan tí màá sùn wọra màá sùn bí bébí mi ò ní wàhálà torí pé mi ò gbélé lórí irọ́ torí pé nọ́mbà 2 mi ò ṣe láì má fi tàwọn àgbà ṣe mi ò ṣe láì má fi ti Ifá ṣe mi ò ṣe láì má fi ti àwọn tó ti kọjá lọ ní ilẹ̀ Oòduà mi ò ṣe láì má fi tí wọ́n ṣe mo júbà wọn mi ò kàn já wọlé láti anywhere torí pé ewúrẹ́ tó wọlé tí ò kágò òun ni wọ́n ló ń dẹran àmúso kí lẹ́yìn ṣe rò pé wọn ò tí ì rí kankan ṣe fún mi láti jọjọ́ yìí torí wọn ò lè rí ṣe fún mi ni torí tó bá ti ń pò Ṣàtọ́lá báyìí Odùduwà ló ń dáhùn wọ́n ń pò Ṣàtọ́lá Odùduwà ló ń dáhùn tó ń pò Ṣàtọ́lá àwọn ìyá mi ló ń dáhùn tó ń pò Ṣàtọ́lá èṣù ló ń dáhùn tó ń pò Ṣàtọ́lá gbogbo àwọn agbára tó dorígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Oòduà mú òun ló ń rí kì í ṣe mi torí pé kì í ṣe mi ni mò ń sọ̀rọ̀ mo kàn ń lanu báyìí ọ̀rọ̀ ń jáde ẹ jẹ́ ká gbọ́ tán torí mo fẹ́ ká lọ join ní platform Koiki. We are at war with you people. But we won't allow the country to break up. Imagine. They say they will fight us and we won't allow. You know, all of you pray that Nigeria should not separate. Then you are supporting your enemy. Because the last time that I said that, me, I don't care if Nigeria separates. Some pastor came to me and said, Mommy, it's not good now. It's not good now. We are praying for one nation. Me, I'm not joining you to pray for one nation. Because we can never be one. We can never be one. So if you are one of them praying for one nation in Nigeria, change your prayer point now. Well, now, maybe you don't know. This is. Àwọn pásítọ̀ yín wọn ò ní fẹ́ kí Nàìjíríà fọ́ torí wípé chọ́ọ̀chì Yorùbá wà rí Ìgbò ń bẹ̀ wà rí Haúsá ń bẹ̀ wà rí Yorùbá ń bẹ̀ nítorí pé wọ́n ń wá nǹkan tí ò sọnù. Koiki ti ṣe live video ti tán àkílódé mo ò ní pẹ́ ṣe tán náà torí àtijọ́ sọ pé a gbọ́dọ̀ máa tà sí ara wa ṣẹ́ẹ̀rì wọ́n ti sọ pé ẹnu wa ò lè kó àwọn pásítọ̀ tó sì fẹ́ máa fi yín ṣe omi ara wọ́n fẹ́ máa fi yín ṣe ẹ̀jẹ̀ ara wọ́n fẹ́ máa fi yín ṣe gungun wọ́n fẹ́ máa ṣe yín ṣe múdùmúdù ara wọn fún àwọn àti ẹbí wọn wọ́n sì wà ń bẹ̀. ẹ ṣáà gbọ́ nǹkan tí Adébóyè sọ lẹ́njọ́ mẹ́ta yìí ó sọ ó ní pé o lè máa bú òun ṣùgbọ́n tó bá bú ìyàwó òun á pa ẹ́ òun ò ní jẹ́ kó rọrùn wọ̀ tóun bá tún pa ẹ́ tán òun ò tún ní jẹ́ kó rọrùn wọ̀ lẹ́nu pásítọ̀ òun ló di géètì ọ̀run mú òun ló di kọ́kọ́rọ́ mú tó máa sọ ẹni tó máa wọlé àti ẹni tí ò ní wọlé mi ní ṣọ́ọ̀ṣì ò dáa o torí nàìjíríà máa ní Òṣàtọ́lá yẹn gan kò fẹ́ gbọ́rọ̀ ṣọ́ọ̀ṣì mi ò fẹ́ gbọ́rọ̀ ṣọ́ọ̀ṣì ẹ má bínú oníṣẹ̀ṣe lèmi torí mi ò tanra nù. Is it this year or last year that make us 100 years? Last year, thank you. That last year, which is 100 years, is the last hope of OIC on Nigeria. Assuming a Muslim leader did not come to the reign, OIC will have cancelled Nigerian name from their map forever. And they will leave us alone. We will not have to. All this Boko-Haram or everything will be forgotten. Silence forever. But because of selfishness, all we need is information. And information is power. Let me now tell you, those people scandering me up and down. Evangelist Fumi is this, is that. They know I will blow out misery. During that time that people supposed to listen to me, everybody ran away from me. They said they don't show. Because they know I have information to give to the world. Many people that reject me that time, they say she's a python. They say she's this. They say she's that. A time is coming, all of them will regret. Even though she's bad, she gave this information that we didn't listen to her because they say she's me. Èmi mọ̀ pé ọ̀rẹ́ mi wà nínú àwọn tó ń listen sí mi tẹ́ ń gbọ́ mi báyìí mo dẹ̀ mọ̀ pọ́tà mi wà láàrin yín mo dẹ̀ mọ̀ pé ẹni tó fẹ́ràn mi
ju ara ẹ̀ lọ́gán wà láàrin yín àti ẹni tó fẹ́ràn mi bí ara ẹ̀ ó wà láàrin yín ṣùgbọ́n ìwọ tó wá hate mi gbé hatred yẹn sẹ́gbẹ̀ẹ́ kan mò ń bẹ̀bẹ̀ ni má sọ wípé Òṣàtọ́lá ó wà disrespectful mo láìkí ẹ̀ ṣùgbọ́n ikọ̀ ẹyàn kan ṣo náà tó bàjẹ́ àwùjẹ́ yìí náà ni apá ẹ̀gùn jù tán lọ kò ní respect fi respect sẹ́gbẹ̀ẹ́ kan ẹ jẹ́ á mú nǹkan tó ṣe é gbọ́ tó gbọ́ ẹ jẹ́ á mú gbọ́ èmi àti ẹ̀ fi hatred tó ní sí mi bó ṣe nífẹ̀ẹ́ mi yẹn fi sẹ́gbẹ̀ẹ́ kan kókó jẹ́ ká dáàbò bo ilẹ̀ wa ìran wa àti àtirandíran wa ẹ jẹ́ ká dáàbò bo ara wa ẹ mọ̀ pé àwa ara wa ìdí tí a fi níyì nílé lóko a níyì lájò a níyì ní gbogbo ilẹ̀kílẹ̀ òun ni wípé àìfẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ lẹ́nu ara tiwa gangan ó pè wá kí a gbóòótọ́ ọ̀rọ̀ yẹn lẹ́nu ara àta nígbà tá a bá ń sọ wípé ká sọ òótọ́ ọ̀rọ̀ ká yọ̀nà náà ọ̀rọ̀ fúnra wa ká jọ bára wa sọ òtítọ́ ọ̀rọ̀ ẹlòmíì torí pé ó jẹ́ obìnrin ló ń sọ̀rọ̀ tóun náà dẹ̀ jẹ́ obìnrin nígbèraga òṣì ló ń ṣe jọ̀wọ́ lọ bí kí ló fẹ́ máa sọ jọ̀wọ́ ló délé ayé ọmọ mi ní nàá mo dúró ọlọ́jọ́ orí nàá èmi náà mọ̀ mo bọ̀wọ̀ fẹ́ni tó jù mí lọ torí ẹ̀ pé mo humble fún gbogbo èèyàn ẹ̀yin náà mọ̀ àfi tẹ́ bá fẹ́ jojú mẹ́ran nìkan ló kù ọkùnrin mi àti ẹ̀wà ni àkíwá ni kí ni ẹni tó ti ẹni ẹ̀rí bó ṣe ń wò yẹn àwọn ọmọraré yẹn ni o ọmọraré ni mí mo gbà ọmọ ọ̀tá ni mí mo gbà mi ò bá ẹ jiyàn sí àmọ́ ìdáàbòbò ilẹ̀ wa tí mò ń sọ yìí gbogbo ọ̀rọ̀ tó bá pè mí gbogbo ìbú tó bá bú mi mo gbà pé bó ti pè mí náà ni mò ń jẹ́ ṣùgbọ́n ìdáàbòbò ọjọ́ ọ̀la wa yìí òun lèmi ń sọ fún wa torí Òṣàtọ́lá máa dàgbà á darúgbó kò sí nǹkan tó lè ṣe sí wọn yiri ẹ wò nítorí ẹ̀ lẹ ṣe lè rí mi kí n wá ṣètò kí n wá máa sọ fún yín wípé ẹjọ ayọ̀ mi ẹ bá mi send link yẹn sí ìyá mi Fárẹ̀mí Margaret so wọ́n á lè paste link yẹn lórí YouTube síbí ẹ bá mi send ẹ sí dádì tó pè mí lẹ́ǹkan yẹn so wọ́n á send ẹ sí wọn wọ́n á lè send ẹ síbí so that àwọn èèyàn máa rí fídíò yẹn wò later ó yẹ kẹ́ tí mọ̀ mi fẹ́ porúkọ wọn ó yẹ kí a jọ gbé ọ̀rọ̀ yìí yẹ̀ wò Sami Bukky Taiwo ká jọ gbé ọ̀rọ̀ yìí yẹ̀ wò ká jọ gbé yẹ̀ wò mi ò ní kó pọ̀ mo máa ń sọ kinní kan mo ń sọ ọ̀rọ̀ tí mò ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn mo máa darúgbó tó bá ń wò pé bóyá mi ò ní pẹ́ kú ó parọ́ ó ṣàmù pé àwọn bàbá ayé ìjọ yẹn wọ́n mọ̀ ìgbà tán máa ń kú èmi ò mọjọ́ tí màá kú but mo mọ̀ pé mo máa darúgbó nílé ayé tí mo wà yìí mo máa 60 mo máa 70 lójú ẹ̀mí gbogbo wa tó nífẹ̀ẹ́ mi tó fẹ́ràn mi mo máa 80 mo dẹ̀ máa 90 tí bá ti 90 tó bí ọ̀rọ̀ ìyá àgbà mi á ní top pleasure á ní top pleasure tó lódùmarè àtàwọn onílẹ̀ bá ní ó yá nìyẹn ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo fẹ́ kẹ́nìkan bá mi máa kọ ẹni tó ń kọ̀wé ìtàn kó kọ́ ọ́lẹ̀ pé Òṣàtọ́lá ní òun máa 90 tí n bá dẹ̀ 90 mo máa lọ kí nìdí tí mo fi sọ pé tí bá 90 mo máa lọ mo nídìí kò lè yé yín ọ̀rọ̀ Òṣàtọ́lá kọ́ la wá sọ lẹ́nu ṣùgbọ́n kìkì wípé bí mo ṣe ń sọ yìí tí mò ń sọ yìí ẹ jẹ́ á mú lò má dìgbà tó yẹ pé a sì máa wà nínú ìyà yẹn títí tí máa fi pé 90 tí máa fi bá tèmi lọ ẹ̀yẹ́ ṣe wàá máa ní Òṣàtọ́lá dé sọ bẹ́ẹ̀ o
at her own time she said so mi ò fẹ́ yẹn mo fẹ́ ká ti ṣe gbogbo ẹ̀ ẹ mọ̀dí tí mi ò fi lè ṣe bí ẹ mọ̀dí tí mi ò fi lè ṣe bí torí pé ọjọ́ ọkú mi ni mò ń bẹ̀rù ikú ó jẹ́ ẹ̀san fún gbogbo wa ikú gbogbo wa máa kú bọ̀ tí ikú tẹ́níkálukú máa kú máa yàtọ̀ ṣe fẹ́ gbọ́ tuntun ìwà wa ló tún depend irú ikú tá a máa kú ìwà tá a ti wù òun ló máa ṣe òkùnfà bóyá wà á kú lẹ́rọ̀ àbí ikú gbígbóná ló máa kú ìdí nìyẹn tí mo fi lè ṣe bí mi ò mọ ẹ má bínú mo lè parọ́ lórí nǹkan mi ṣùgbọ́n lórí Odùduwà Republic yìí mi ò lè displease àwọn tó gbé mi síbí kí wá fi please yín torí pé wọ́n máa 90 tí mò ń sọ pé mo máa pé yẹn rádaràda ọlọ́mọ yẹ kí n fi rádaràda lo láìfù mi títí máa fi pé 90 bọ́ pé mi ní pé 90 yẹn mi ò róògùn ẹ̀ ṣe ẹjọ́ ẹ pen play. National Brazil Reserve Council Bill. You know what does that mean? What's the meaning of National Gracie Reserve Council Bill? To the National Assembly. And I was surprised at what I saw. The bill creates a council to be charged by a chairman to be appointed by the president. That means anybody that wants to be appointed by the president, this is what they want them to do. Listen. The council shall have the power to take your land anywhere the land is located in this country and then pay you compensation. The compensation is not to the community, the person that will sell the community to them. Your land, when taken, shall be assigned to headmen who shall use your land for grassy purpose. You know book now, can you tell me what that means? That means when they take your land, before they will give you to the Fulani, that is rearing cow. That means all human beings there must be killed. Yes, now. They're everywhere. They can't. Wọ́n ti sọ wípé káwọn tó gba ilẹ̀ yín ẹ̀yin òkú là jàkàrà mi ò mọ bó ṣe ń pẹ́ ọ̀rọ̀ sọ ni mi ò mọ̀ dí ẹ̀yin òkú òun là jàkàrà òun ni òwe tí wọ́n fi pa fún wa ipe táwọn bá ti gbé wa kúrò lórí ilẹ̀ wa tán tó ti pa ọ̀pọ̀lọpọ̀ nínú wa àwọn tó dẹ̀ sọ pé àwọn máa ṣẹrú lọ táwọn yẹn náà dẹ̀ ṣẹrú lọ láì bá wọn jiyàn ìgbà yẹn làwọn máa wá kó ẹran wọn wá tí wọ́n á máa lòlẹ̀ lọ torí pé èèyàn ò lè wà láyé gẹ́gẹ́ bí ìyá yìí ṣe sọ kẹran máa lòlú ẹ nígbà so wọ́n ti kọ́kọ́ pa wá lọ tán ná á pa àwọn bá yín Tinubu tẹ̀ ti máa lọ tipẹ́tipẹ́ Ọbásanjọ́ gan ti máa tẹ̀lé Lai Muhammed máa ti dàwátì tọmọtọmọ ni òun fi wọ́n lẹ̀ o tìrantìran torí ọmọ àjànàkú kì í yára ọmọ tẹ́yà bá bí òun ló máa jọ ẹ máa ń pè. You shall have the power to take your land anywhere the land is located in the country and then pay you compensation. Your land, when taken, shall be assigned to headmen who shall use your land for. Àǹtí mi Fárẹ̀mí Margaret, ìyá mi ẹ bá mi forward sí kíní akọni obìnrin. Ẹ ṣé ìyá mi Ọmọlọ́lá Sunshine. If you feel that the council was not right to take your land, you can go to court, but before you go to court, you must first of all notify federal. Tó bá feel pé Fúlàní fẹ́ gba ilẹ̀ o dẹ̀ fẹ́ gbà o lè lọ sí court ṣe rí pé present administration yìí àwọn ìjọba tó wà lórí ipò yìí ẹ ṣáà rí wípé àwọn tí wọ́n ní sọ pé nǹkan táwọn ṣe fún ẹ ò dáa o but tí ò bá ti tẹ́ ẹ lọ́rùn wọ́n máa ń tètè sọ jáde wọ́n á ní kó gbọ̀nà lé ẹjọ́ lọ ìgbà tó mọ̀ wípé ṣèbí láyé àtijọ́ lẹ máa ń sọ pé bẹ́ẹ̀kà bá rojọ́ ìkà kan ló máa dà láyé ìsìn tó bá rojọ́ ìkà náà ló máa dà
báwo ló ṣe wá fẹ́ jàre máa bí ẹ. Attorney General of your intention to sue the council. Apart from notifying, you must get the council and authority of the Federal Attorney General before you can sue. So that means that if the Attorney General refuse to give this council to the suit, you have lost your land. Imagine, who is going to be the Attorney General? One of them. Okay. So if you want to go and sue, you must take permission from him before you go and sue. And surely he will say no. And this law, when passed, shall apply to the whole country. So it means that your land in the village or anywhere is not safe. It's part of their plan, and this is the reason why they are annoyed with Buhari, supposed to sign it and pass it across. Those are one of the things that they are. Those are one of the assignments given to Buhari. Your land from your any time they want and pay you whatever they want as compensation, even when you don't want to sell. And remember that for you to get compensation. Tí o bá fẹ́, tó bá ní Yorùbá ni ẹ́ o fẹ́ ta ilẹ̀, tó bá ní Ìgbò ni ẹ́ o fẹ́ ta ilẹ̀, tó bá ní Yorùbá Haúsá ni ẹ́ o fẹ́ ta ilẹ̀, àwọn máa gbà lọ́wọ́ ẹ, àwọn máa wá compensate olórí ẹrú tó ń tà ẹ́ fún àwa. Ẹ bá mi play ẹ̀ kan gbọ́. You must have documents showing or proving ownership. Pause ẹ̀. Your papa farm, any document on it? Pause ẹ̀. Mo máa ń like ká máa dálẹ̀ ká tún ṣàẹ́ mọ̀ mí náà. A máa ya ojú sọ́tọ̀, a máa ya ìṣàtọ̀sọ̀. Ẹ̀yin tẹ́ àyà àgbà mi pè mí lẹ́njọ́ mẹ́ta yìí. Ìpè ilẹ̀ àwọn tó wà lọ́nà bí báyìí báyìí. Ilẹ̀ wọn kan wà lọ́nà torí ọmọ olówó ni wọ́n dẹ̀ fún wọn ní oko kòkó oko bì oríṣiríṣi oko. Wọ́n ní kódà ibi tó kó yẹn pọ̀ dé, èmi kọ́ ni ọmọ wọn, ọmọ ni mo jẹ́, wọ́n dẹ̀ tún ti ní ọmọ. Wọ́n tún sọ fún mi pé ibi tó kó yẹn pọ̀ dé, ó máa kárí gbogbo àwọn ọmọ, ó máa kárí ọmọ, ó máa kárí ọmọ. Nǹkan tí wọ́n sọ fún àwọn ní ìsìn, tí wọ́n sọ fún yín ní ìsìn níbí ni pé ilẹ̀ tí wọ́n fẹ́ lọ jàdù tó fẹ́ gbé àwọn lọ sí court nítorí ilẹ̀ yẹn. Ipe ilẹ̀ yẹn àwọn máa wá ṣẹ̀ wá sọ fún ẹ pé ṣé o ní ìwé láti fi sọ pé ìwọ ló ní ilẹ̀ yìí, ṣé o ní document ilẹ̀ yẹn. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn bàbá wa wọn kì í ní document. Wọ́n máa sign ni, wọ́n máa mú ẹ dé, wọ́n máa sign kẹ́bù lọ́tẹ̀ tí fẹ́ sign ni, àbí wọ́n tẹ̀ ní tom printing, wọ́n máa mú ẹ dé ibì kan ní ṣé orí ibi tí ibi tí kí ló ti pè oko obì yìí wà, igi obì yìí ibi tó lálẹ́ wù sí ibẹ̀, tó bá ka ẹsẹ̀ yìí tó bá dé ibi tí oko igi àgbàdo àbí igi kí ló ń pè igi kòkó kan fúnra ẹ̀ ló lálẹ́ wù síbẹ̀, ibi tí ilẹ̀ wa dé nìyẹn. Ẹnu ló máa fi sọ fún ẹ pé ibi tí ilẹ̀ ẹ̀ dé nìyẹn. Fúlàní ti wá sọ fún yín nísìn pé táwọn bá wá dé orí ilẹ̀ yín àwọn á wá gbà á, tó bá wá gbà á tán wá gbé àwọn lọ sí ọ̀dọ̀ adájọ́, ṣùgbọ́n kó tó gbé àwọn lọ sọ́dọ̀ adájọ́ ń kọ́ o, wà á kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ àwọn Attorney General. Gbogbo àwọn tó bá dẹ̀ débẹ̀ ta ló máa bá ń bẹ̀? Fúlàní ló máa bá ń bẹ̀. Fúlàní yẹn á wá sọ fún ẹ pé igi ọ̀pẹ ṣe jàre. Fúlàní á wá máa sọ fún ẹ pé ibi tí ilẹ̀ ẹ dé yẹn jọ̀ọ́ kí ni ìwé ẹ̀rí láti fi sọ fún wa pé ìwọ gangan ló ní ilẹ̀, àwọn bàbá ńlá ẹ ló fún ẹ nílẹ̀ yẹn. Nígbà tó bá ti kọ́ńkà gbogbo ilẹ̀ ẹ tán nìyẹn o. Ẹ̀yin ọmọ Yorùbá kí ni ìdáni ọmọ Yíbò, what is your proof that land that you are claiming that it was given to you by your forefathers, where is it documented that you are the real owners of the land?
how the land was passed down from your forefathers from 4th or 5th generations ago down to you. Where is the proof? Up till now, no proof. Ẹ jọ̀ọ́, kí wá ní reason tí wọn ò fi ní gba ilẹ̀ yẹn? Ẹ sọ fún mi. Ẹ bá ń play. Before you want to collect compensation, you have document to prove that this land belongs to your papa. Okay. You get CO, that means you collect CO4. You that your papa gets land like maybe 100 acres. Which money you go get to collect CO4 for 100 acres? You know, you when you cannot build a house, you won't collect CO4 for 100 acres. You thought it's a small money. Means everybody will lose and we will become stranger in our own land. So I think that we all in the southwest, south, and southeast must rise up and reject this bill. We must do all things to force our national asset. Ṣé ń gbọ́? Ẹni tó wá forward lẹ́tà yìí ló wá ń sọ pé gbogbo wa kò sọ pé Ìgbò lọ̀tá òun o, kò sọ pé Haúsá ò dáa o, kò sọ pé Yorùbá lẹni ibi o, kò sọ pé ọ̀dà lẹni Yorùbá o. Ó ní kí gbogbo wa jọ̀ọ́ kí a gbé gbogbo inúnibíni yẹn tì sẹ́gbẹ̀ẹ́ kan ká fèsì common enemy. Ọ̀tá èèyàn kan ṣoṣo. Ọ̀tá èèyàn kan ṣoṣo tí gbogbo wa jọ ní tí ò pé méjì. Ká jọ fèsì ẹ̀. Ìwọ́dẹ̀ ṣì wà nínú yàrá ẹ̀ sọ pé Ìgbò yẹn àwọn Ìgbò yẹn a máa lé wọn pa ni, a máa pa wọ́n dànù ni, a máa pa àwọn Ìgbò wọn tẹ a lè gba wọn lórí ilẹ̀ wa, àwọn lọ́ba ayé wa jẹ́ àwọn lọ́ṣẹ̀ kínní kan. Haúsá yẹn àwọn àlùmájèrì tó yẹ pé owó wa tọrọ owó ẹ̀ ni kó tó di pé Fúlàní dé ta lọ́pàá jù ní Nàìjíríà nísìn tó bá ń ṣàwúsá. Wọ́n ti pa wọ́n ibẹ̀ odindi ìlú kan ti run lórí ọ̀rọ̀ Boko Haram. Ó dẹ̀ ṣe rí wọn gẹ́gẹ́ bí ọ̀tá ṣá. Gbàtọ́ ń pé tàbára Haúsá tàbárí Fúlàní kò sí yàtọ̀ àmú bá ṣe máa dá wọn mọ̀ yàtọ̀ síra wọn. Ṣùgbọ́n àwọn Ìgbò tó máa rí tó máa mọ̀ pé ọmọ Ìgbò rẹ̀ tó dún bá wá ṣẹlẹ̀ ó fẹ́ máa pa Ìgbò ó fẹ́ pa Haúsá ìwọ nìkan òun láàrin ogun ó fẹ́ pa Ìgbò ó máa fèsì Haúsá ó máa fèsì Fúlàní. Ṣé wọn ò ní pa ẹ́? Ìgbà wo ni wọn ò ní pa àwọn gan fúnra ẹ̀? No soldier kò sí bó ṣe lè mọ ìjà yẹn jà tó, kò sí bí wọ́n ṣe lè ní ọmọ ogun tó pọ̀ tó. No soldier can fight a two-edged battle. Ṣùgbọ́n èèyàn ọmọ Yorùbá fẹ́ fight three-edged battle. Àwọn ọmọ Ìgbò kan náà wọ́n fẹ́ fight three-edged battle. Haúsá náà fẹ́ fight three-edged battle. Torí pé kí ni nílé ayé yìí ẹni tó yẹ ká máa sá fún òun là ń súnmọ́, ẹni tó yẹ ká máa súnmọ́ òun là ń sá fún. Bẹ́ẹ̀ ni wọ́n sọ sínú ìwé yẹn tẹ́ bá gbọ́ lẹ́tà yẹn wọ́n sọ ó ní they have already conquered the north. Wọ́n ti conquer àwọn Haúsá yẹn kò sí nǹkan táwọn yẹn lè ṣe fún wọn. Ìgbà tó gbìyànjú àti wọ Chad ẹ̀rí bọ́n ṣe bá ayé wọn jẹ́ wọ́n tẹ̀rù pé Nàìjíríà náà ní Chad ni. Ìwọ nìkan fẹ́ pa Ìgbò láàrin oko láàrin igbó nínú gbogbo ọlọ́mọ ìbọn fọ́mọ rẹ̀ o ní o fẹ́ pa Ìgbò o fẹ́ pa Haúsá o fẹ́ pa Yorùbá o fẹ́ pa Fúlàní. Ìwọ nìkan ṣo tó jẹ́ Yorùbá ní ìsìn o fẹ́ pa Yorùbá o fẹ́ pa Ìgbò jàre o fẹ́ pa Haúsá. Ẹlòmíì nínú igbó tó yẹ kó máa fèsì Fúlàní a máa wá Ìgbò tó fẹ́ pa, a máa wá Haúsá tó fẹ́ pa, ó tún máa pa Fúlàní. Gbàwó lọ ní pàwọ̀. Face one common enemy. Mi ò sọ pé Ìgbò dá sí wa, mi ò sọ pé Ìgbò Ọlọ́run wa ní Ìgbò, mi ò sọ pé Ìgbò a lè trust wọn. Ṣùgbọ́n in tó bá kàn lèèyàn ń gba ojúmọ́. Face common enemy yẹn face Fúlàní, má face Ìgbò, fi Ìgbò lẹ̀. Wọ́n ní pé tẹ́ bá rí àwọn kan tẹ́ bá rí ejò fi ẹni yẹn lẹ̀, fi ejò yẹn lẹ̀ kó máa lọ kó face ẹni yẹn. Tó bá rí Haúsá tó bá rí Ìgbò ní ìsìn àsọmọ Yorùbá jẹ́ kí Ìgbò máa lọ tiẹ̀, jẹ́ kí Haúsá máa lọ. Fúlàní ni kó pa torí Fúlàní
kò ní ya ọmọ Yorùbá sọ́tọ̀, kò ní ya ọmọ Ìgbò sọ́tọ̀, kò ní ya ọmọ Haúsá sọ́tọ̀. Gbogbo wa tí a jẹ́ ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta yìí la jẹ́ ọ̀tá. Kò dẹ̀ ní ya Kàlábá sọ́tọ̀. Ṣẹ̀tà àti gbọ́ ti Bayelsa náà. Kò ní ya ẹnikẹ́ni sọ́tọ̀. Ẹ má jẹ́ àríra wa gẹ́gẹ́ bí ọ̀tá. Ẹ jẹ́ àjọ pawọ́pọ̀ kájọ ṣe. Ẹ bá ń play. Every member from passing that bill into law. He said we should do something. Yeah, what are we going to do? We lazy one. We are too much afraid. I said my pastor tell me this morning that to be fearful. Danger is coming. Yeah, he's right. But if everybody is afraid of danger, and let's hide. Go and carry a blanket, cover your head, enter your room. He will not knock down, he will blow your door. Please share this with any Nigeria you know. Save our children's future. Nigeria belongs to all of us, not only certain people. Pray for Nigeria. That is one. You see how sweet is the message. Because you all that, God, my problem. When Bob comes, he will even put an end to your problem. Okay. Because the moment they give you, you don't have problem again. You don't have problem again. So forget your problem now. Ìwọ tó ní problem nísìn. Ìrò oúnjẹ jẹ, ó ń ṣèrè problem pé àmì òrò oúnjẹ jẹ, aṣọ pàtí lágbájá, kí ni mo máa wọ̀, kí ni mo máa ṣe. Àwọn ọmọ Ìgbò yẹn, àwọn ló ti ta ilẹ̀ wa, àwọn ní problem wa tó bá ti pa ẹṣọ máa rántí ọmọ Ìgbò mọ́. Tó bá ti pa ó ti máa rántí aṣọ ẹbí tó fẹ́ lọ rà mọ́. Tó bá ti pa ó máa rántí pé ó ti sanwó ilé mọ́. Ṣé landlord gan máa dúró gbowó ilé? Nígbà tó ti di kólóbá tó ogun ti gbóná jọnjọin, ogun tí ò mọmọdé tí ò máa gbà. Ìyá gan ti sálọ tó ti fọmọ́lẹ̀ tí ọmọ ń ṣe mami ibi tọ́mọ yẹn ti ń pariwo mọ́mì lọ máa pa sí. I'm too raw, but I'm sorry, I can't help it. It's the truth. That is war for you. Ogun nìyẹn. Ogun ò mọ ẹ̀gbọ́n kò máa búrò, kò mọ omidan tó ṣe ń rí nǹkan oṣù, kò mọ lóyún tó rukùn sínú, kò mẹ́ni tó ń rọbí lọ́wọ́, kò mẹ́ni tó wà lórí àkéte àìsàn, kò mọ ọmọ tí wọ́n ṣe ẹ̀bí, kò mọ ọmọ òkókó. Ogun nìyẹn. Ogun ò mọ anybody. Ó ti ṣẹlẹ̀ nìyẹn. Gẹ́gẹ́ bí àwọn ọmọ ìnáni, you don red, you don set. Ẹ máa ń play ká ṣe tán. Some people will go and eat and say the reason why I come here, Mama don't talk about it. Forget, I don't want to know your reason now. Let us reason together. That is all I can bring to you for now. Ṣé ti rí wípé tèmi bá rí bọ̀bọ̀ yìí wípé ṣe bọ́mọ Ìgbò ni mi ò fẹ́ wò ó, kí ló fẹ́ máa sọ, kò ju kó bú ọmọ Yorùbá lọ. Ṣé message tèmi rí nínú nǹkan tí mo rí yìí máa rí? You know how ẹ mọ béèyàn ṣe máa ń lose ìjà tó bá ti ní so much hatred, tó bá ti tínú ẹ bá ti rú jù, wàá miss punch ẹ, wàá ṣubú, wàá miss step ẹ. Tí bá ti rí bọ̀bọ̀ yìí mo sọ pé ọmọ Ìgbò mo máa bú Yorùbá ni, ṣé mi lè rí nǹkan tí mo gbé wá lé ní, ṣé mo lè rí gbé wá débi tí màá rí sọ fún yín, débi tí ẹ bá mọ̀ pé nǹkan bá ń ṣẹlẹ̀. Mi ò ní lè rí gbé wá. Ẹ má jẹ́ ká máa rí ẹni tí ò kì í ṣe ọ̀tá wa ní ọ̀tá wa. Ìgbà míì o lè máa wò pé ọ̀tá ẹ ni, ṣùgbọ́n kó ní ọ̀nà àbáyọ sí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ṣùgbọ́n tó bá ti wà blinded, tó ti dí ojú ẹ pẹ̀lú hatred, pẹ̀lú inúnibíni tó ní sí, tó bá ti dí ojú ẹ pẹ̀lú ẹ, o lè jẹ àǹfààní tó yẹ kó o jẹ lọ́wọ́ ẹ̀. Ǹjẹ́ ẹni kò gbé sí ilé máa funfun lẹ́yìn Ayọ̀, ilé máa funfun kò ṣe ìrọ̀lẹ́ ẹ̀kọ́ gbé tí máa ṣe tán sí ìfẹ́ round up. Gbé mi sí ilé orí bó ṣe funfun lẹ́yìn mi ó background. Ẹ wo
ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n òun ìyá yẹn gan sọ ó ní wọ́n fẹ́ pa òun ó ní wù wọ́n kí wọ́n pa òun ó ní kódà pásọ̀ ẹgbẹ́ òun sọ pé ní tó ń ṣe yìí wọ́n máa pa ẹ̀ war is looming your life is in danger ó nígbà tí wọn ò pa òun kọ́ ó lóun mọ̀ kọ́ máa pa òun kọ́ máa bọ̀ ná ó ní kọ́ máa bọ̀ ná kọ́ wá pa òun wọ́n àwọn oníṣègùn yẹn sí oníṣègùn bílẹ̀ fi yẹn sí background yẹn sì máa dà ẹ jẹ́ kájọ dìde o kájọ sowọ́pọ̀ kí n tó mú orin yìí wá sí ìparí mo ní orin kí n tó mú ètò yìí wá sí ìparí kẹjẹ kájọ gbọ́rin ayọ̀ ẹ bá mi yọ ilé kúrò ní bluetooth ó wà connected. ẹ jẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ gbàgbé ọba ni ẹ lè ní tí ogun bá dé ogun ò mọ ọba tí ogun bá dé ogun ò mọ APC kò mọ PDP kò mọ OPC kò mọ Jagabanu tí mi ò fẹ́ gbé kọ̀ rárá ẹni tó ń pè mí kó stop ẹ̀ orí kìíní tí mo fi ń ṣètò ìlọ́fún pè mí ogun ò mọ APC kò mọ PDP kò mọ ọba kò mọ ìjòyè kò mọ gọ́ọ̀nà ogun kò mọ chairman kò mọ honorable kò mọ Ààrẹ Ọ̀nà Kakanfò kò mọ anybody wo ogun kò mọ anybody tó ẹni ejírílẹ̀jí máa pa òun lọ́rọ̀ ẹ̀gún òun ni ọ̀rọ̀ ogun ẹ má jẹ́ ká wò pé tógun bá ti dé tí wọ́n tó bá gbé private jet ẹ tó fò lọ tí wọ́n bá gba ilẹ̀ wa ikú tó ń pa àwọn Africa America tí wọ́n wà l'Amẹ́ríkà lẹ́yìn tá à ń pè wọ́n lákátá ikú yẹn náà ló máa pàwọ́ náà ikú yẹn ló máa padà pa ẹ́. mo fojú wáyé ṣamálámálá. mo fojú wáyé ṣamálámálá. mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. mo ní ẹ̀ẹ́rẹ́ yìí o kí ni dé sí Yorùbá o ọmọ aráyé kí ni ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o. àwa máa ṣeun ọ̀rọ̀ là ń bẹ Yorùbá ń ṣera wọn nítorí owó Yorùbá ń tira wọn lẹ́sẹ̀ nítorí ipò ọgbẹ́ni Fáláre ọgbàrí fẹ́lẹ́bí wọn kò lè kó wájà wọn tún kó lóko wá mú ọgbọ́n tí wọ́n gbọ́ ló pé wọn délé ọlá ọgbọ́n náà ló tún padà wá sílé wọn mọ́lẹ̀ o àwọn tí wọ́n ti ń ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́ tún padà wá dẹ́ni à ń fọwọ́ ti sẹ́yìn o Yorùbá yoyoyo bí iná alẹ́ Yorùbá rúrúrú bí omi òkun Yorùbá bàbá ni bàbá ń ṣe Yorùbá ronú. Yorùbá sọra wọn di bọ́ọ̀lù fáráyé gbá. bàbá wọn sókè wọn tún bá wọn sísàlẹ̀ o ẹ̀yà tí ó ti kéré tẹ́lẹ̀ ni wọ́n lè kúrú àwọn tí àìfẹ́ lọ́sùn ti dẹni àtijọ́ Yorùbá jókòó sílẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ wọn fọwọ́ lọ́wọ́ bí àgùntàn tí abọ́ rẹ̀ ń wò òrìṣà iṣẹ́ o Yorùbá ronú. oríkì máa ìgboro títí gbọ́bọ̀gún ọdún lẹ́yìn òkùnkùn bèrèbèrè ìmọ́lẹ̀ yàtọ̀ ẹ jẹ́ ká kó lódùmarè ká pọ̀ bá tó wáyé káyé wà lè dùn nígbẹ̀yìn ìgbẹ̀yìn lálàyé ilẹ̀ mú pé ìyá o. ilẹ̀ dákúgbà wá o ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹ rí. alákòókà ó tẹ̀rẹ̀rẹ̀ kábí. ọ̀pàràgàdà bí ẹni yẹyẹ bí ọmọ darúgbálẹ̀ ayé. dákúgbà wá o ìtìká ìkàlẹ̀ nù mọ́. àtẹ ìka ọkọ̀ tí a pèlè.
ṣé ẹ mọ̀ wípé nǹkan bí ọdún mẹ́wàá àbògún ọdún àbí 100 years olódùmarè fúnra rẹ̀ kì í ṣe ọba ìka àwa fúnra wa wọ́n ní ọlọ́run ìṣebi èèyàn ní kẹ́bẹ̀ ọlọ́run ọba kì í ṣebi èèyàn gangan àwa ní ká bẹ̀rẹ̀ wa àwa gangan ní ká bẹ̀rẹ̀ wa olódùmarè kò ní sọ̀kalẹ̀ láti wá bá wa túnṣe o àwọn èèyàn lọ́lọ́run máa rán láti wá sọ àti láti wá sínra wa ní gbẹ́rẹ́ ìpàkọ́ àti láti wá sọ fúnra wa wípé n tó tọ́ n tó yẹ rèé ṣùgbọ́n a ò tí ní gbọ́rọ̀ mo gbàdúrà ìpè ká gbọ́ o àwọn tó ń bòkè dìtẹ̀ tí wọ́n ń bòkè ṣọ̀tá òkè ọmọ àgbọ̀nà òun mà ló ń padà rẹ́yìn gbogbo wọn ojúbà ayé o ojúbà ilẹ̀ afọkọ́yẹrí alápò ire tí gbogbo ènìyàn mọ̀ sí alápò ìkà mojúbà àkọ́dá ayé mojúbà àṣẹ̀dá ọ̀run ìbà gbogbo àwọn àgbààgbà tó ti lo ilẹ̀ lórí orílẹ̀-èdè Oòduà ìbà gbogbo àwọn tí wọ́n ti pa ní ilẹ̀ Oòduà nípakúpa ìgbà ẹ̀jẹ̀ ọ̀jọ́ ọmọ òòjọ́ tí wọ́n ti fi ṣe ìrúbọ lọ́nà àìtọ́ ní ilẹ̀ Oòduà mojúbà gbogbo àwọn ọba òtítọ́ àwọn ọba òdodo tó ti kọjá lọ ní ilẹ̀ Oòduà mojúbà àṣẹ̀dá ayé àti àṣẹ̀dá ọ̀run mojúbà ọkùnrin mojúbà obìnrin mojúbà ọmọdé mojúbà àgbà mojúbà oyún inú mojúbà àṣẹ ẹ̀dí mojúbà àwọn ìyá mi òṣòròmọ̀nìgà apanimọ̀wágún olókìkí òru mojúbà gbogbo wa omi kò sẹ́ni tó ń bómi ṣọ̀tá kò sẹ́ni tó ń bómi dìtẹ̀ kò sí ẹnikẹ́ni tó gbóná tó lóògùn ju àrọ̀nì lọ tó jẹ́ bómi bínú bẹ́ẹ̀ ni torí pé kí la lè dá ṣe tí a ò bá fi ti omi ṣe ẹnikẹ́ni tó bá wá lóhùn ń bínú mi omi ni kó bá wọn jà àwọn tó bá ń bínú mi ilẹ̀ ni kó bá wọn jà àwọn tó bá ń bínú gbogbo wa tá à ń sọ̀rọ̀ nípa Odùduwà Republic yìí omi kó bá wọn jà kí àwọn onílẹ̀ bá wọn jà kí ilẹ̀ kó bá wọn jà agbára orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé kó bá wọn jà agbára orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Oòduà kó bá wọn jà torí pé kí ni àwa ò ṣe níṣe pé kó bàjẹ́ à ń ṣe kó lè dà ní ṣùgbọ́n yìí tẹ́ bá sọ wípé àwa lọ̀tá yín tẹ́ ẹ dẹ̀ fi ọ̀tá yín lẹ̀ kó máa lọ tẹ́ wá mú ọ̀rọ̀ tiwa gbọ́ àwọn onílẹ̀ tiwa mọ́rọ̀ tẹ̀yìn náà gbọ́ lénìí láṣẹ Èdùmàrè bó dẹ̀ ṣe máa rí nìyẹn ṣe rí gbogbo wa tá à ń sọ̀rọ̀ nípa Odùduwà Republic yìí ẹ má jẹ́ àfi ìtọ́ ẹ má jẹ́ àfi ìjẹ̀ sínú ká máa tutọ́ funfun jáde àwọn tó bá ń ṣe ọ̀rọ̀ Odùduwà Republic yìí nítorí ìfẹ́kúfẹ̀ẹ́ ara tiwọn bá a ṣe ń sọ yìí pé kó dáa tẹ́yìn ń lépa Odùduwà Republic pé kó lè di ọwọ́ yín tán kẹ́ ẹ lè jẹ gàba lé gbogbo wa lórí kẹ́ ẹ lè tún worst ju Tinubu àti Ọbásanjọ́ lọ ẹ ò tiẹ̀ ní dúró ẹ̀mí yín ò ní dúró rí Odùduwà Republic yẹn láṣẹ Èdùmàrè ìwọ tó ojú red head yẹn kó jẹ́ mistake o tó o bá ṣe mistake láṣẹ Èdùmàrè ó máa sun o ní jí mọ́ bó ṣe máa rí nìyẹn àṣẹ́gun àṣẹ òrìṣà àṣẹ torí pé ọ̀rọ̀ ẹnu mi ó ti di ègún ó ti di àṣẹ ohun tí mo bá wí òun lòṣà òkè máa gbà ohun tí mo bá wí òun làwọn irú mi ọlẹ̀ máa gbà ohun tí mo bá wí òun làwọn ìyá mi òṣòrònìgà ni wọ́n máa gbà torí pé kí ni kó lè dà ni mo ṣe ń ṣe ẹ ṣeun.